أبا البشير أبا الحبيب أبا البشير ارحموا بالمصطفى النذير يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لآدم للوري foríjì wọn kó tún gbà àbọ̀ wọn foríjì wọn kó tún gbà àbọ̀ wọn wọlá àwọn kan fi wọ́n mọ̀nà rí. Ya Rabbi ya Ghaffar ya Rabbi ya Ghaffar ìgbésẹ̀ àdàmàlì lórí. wọlá ẹni tán kọ́ ní mímọ́ tó yẹ kóró wọlá ẹni tán kọ́ ní mímọ́ tó yẹ kóró tó jẹ́ pé tẹ́lẹ̀ kò lè dára fi ké tó jẹ́ pé tẹ́lẹ̀ kò lè dára fi ké. Ya Rabbi ya Ghaffar ya Rabbi ya Ghaffar ìgbìrìlẹ̀ àdàmàlì lórí. wọlá kèfèrí tó ti wò ká ò mọ iye wọn tí bàbá fi wọ́n mọ̀nà sínú sílámù wọlá iye wọn bá wa kẹ́ Hájì Adam wọlá iye wọn bá wa kẹ́ Hájì Adam. Ya Rabbi ya Ghaffar ya Rabbi ya Ghaffar ìgbìrìlẹ̀ àdàmàlì lórí. Ya Rabbi ya Ghaffar ya Rabbi ya Ghaffar ìgbìrìlẹ̀ àdàmàlì lórí. Ya Rabbi ya Ghaffar ya Rabbi ya Ghaffar ìgbìrìlẹ̀ àdàmàlì lórí. 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 foríjì wọn kó tún gbà bọ́ wọn. ìgbìrìlẹ̀ àdàmàlì lórí. wọlá àwọn kan fi wọ́n mọ̀nà ire. ìgbìrìlẹ̀ àdàmàlì lórí. wọlá ẹni tán kọ́ ní mímọ́ tó yẹ kóró. ìgbìrìlẹ̀ àdàmàlì lórí. ó jẹ́ pé tẹ́lẹ̀ kò lè dára fi ké. ìgbìrìlẹ̀ àdàmàlì lórí. wọlá kèfèrí tó ti nù tá ò mọ iye wọn. ìgbìrìlẹ̀ àdàmàlì lórí. tí bàbá fi wọ́n mọ̀nà sínú sílámù. ìgbìrìlẹ̀ àdàmàlì lórí. wọlá ayé wọn bá wa kẹ́ Hájì Adam. ìgbìrìlẹ̀ àdàmàlì lórí. ìgbìrìlẹ̀ àdàmàlì lórí. ìgbìrìlẹ̀ àdàmàlì lórí. يسألونك عن القلوب Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori.
ìwọ̀fà lẹ́nu ní Yorùbá máa ń wí bọ́wú ẹ̀ ó pé tọ́gì ṣálọ fẹ́ bí ọmọ mi Ádámà lọ́wọ́ mi bí ọmọ tó máa gbogbo sí lámú mi ga ní. Ádámà Ádámà àlèlórí Ádámà Ádámà àlèlórí. ẹ̀gbọ́n náà ṣàlẹ̀ ríro Ádámà nílẹ̀ Yorùbá ẹni bá sọ wí wọ́n wà kọ̀wé fáráyé wọ́n sì káwọn tíra ẹ̀ tó dẹ̀ ti ṣe tòun lọ bá dóláwọ̀ àtìlẹ̀ funfun bẹ́yà lọ́hùn rí irú ẹ̀ kó ṣe yí lé ní. Ádámà Ádámà àlèlórí Ádámà Ádámà àlèlórí. lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn kẹ́wù ṣọ̀rọ̀ kẹ́ oníye ọdún tá ń lò nílẹ̀ kẹ́wù. oníye ọdún tá ń lò nílẹ̀ kẹ́wù tó sì jẹ́ bó tún níwọ̀n tó lè rí kẹ́ ṣebí ṣẹ́wó Ádámà lọ́lọ́run rán wá lẹ́ni tó fi mímọ́ fọ̀làjú wọ kẹ́wù. Ádámà Ádámà àlèlórí Ádámà Ádámà àlèlórí. ẹni bá sọ pé yín ọdún ní ń torí ó lè jẹ́ kó tó tọ́ wò lọ ti mú jọgbọ́ lèyàn bá sọ pé Ádámà orí nǹkan ṣe ẹ jọ̀wọ́ ẹ má bàjá ẹ má bá wí rárá àjẹpọ̀ ti yá wèrè àbò ti sá lórí. Ádámà Ádámà àlèlórí Ádámà Ádámà àlèlórí. ó tún lè jẹ́ bọ́rọ̀ mi ẹ̀ tó dẹ̀hún jọ níṣẹ́ ló ti lọ nílùú nísàlẹ̀ omi ọmọ tó fẹ́ nú ẹ̀gà péré lórí tó lóhùn ò fẹ́ rú ẹ̀ nínú ìràwọ̀ ó lè jọ pátá Ádámà lọ́rọ̀ níṣẹ́. Ádámà Ádámà àlèlórí Ádámà Ádámà àlèlórí. ọmọ tó sọ pé ká bàbá òun kéré ta ló bá màmá rẹ̀ sùn tó fi lóyún ẹ̀sìn bá mi pálí sùnà pé ta ló fi jọ bí ó sì ti Ádámà ṣó lè kéwù báwo ló ṣe fẹ́ rọ́nà nílẹ̀ Sáúdí. Ádámà Ádámà àlèlórí Ádámà Ádámà àlèlórí. ọmọ kẹwò Ádámà ọpẹ́ ní kádà fọba tó fà bíbó là ìṣàánú wa bó bá jà kó tí lè ta lọ́gbẹ̀yìn bàbá tó ti gbé ohun tó dáadáa kí láyé fẹ́ wí àwọn tí ó dá nǹkan mọ̀ ò bá gbàjọba. Ádámà Ádámà àlèlórí Ádámà Ádámà àlèlórí. ṣẹ̀ṣẹ̀ tún ní kọ́ máa gbẹ̀yìn ẹ̀yà rẹ̀ ṣẹ̀fẹ̀lẹ̀ òrà nàbì tọmọ ẹ̀ tún jíṣẹ́ ìwẹ̀ dání ká pẹ́ gan ká ṣe lára kò bá já sí pọ̀ rọrùn ká pẹ́ gan omi ọpọlọ máa bómi ṣọ̀tá ìlara. Ádámà Ádámà àlèlórí
nítorí pàwọn lọ fáwùjọ wa wọ́n pọ̀ níbi ká. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا فإنه من يهدي الله فهو المهتدي ومن يضلل فلا هادي له والصلاة والسلام على رسولنا محمد المصطفى صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين وعلى كل المؤمنين والمؤمنات الذين اتبعوهم بإحسان إلى يوم الدين أما بعد adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ó ní ìkápá àti gbogbo agbára Ọlọ́run dákun ọba yìí náà ni ọba tí à ń wá lólùrànlọ́wọ́ tí a sì ń wá kó ṣọ́ wa kó bí àwọn ibi tí a kù sí a tún wá ń fi àsìkò yìí sọ fún Ọlọ́run yìí pé ìrẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí Musa ti béèrè lọ́dọ̀ rẹ̀ yìí pé rabbi shrah li sadri wa yassir li amri wa ahlul uqdatan min lisani yafqahu qawli àwa tọrọ kẹ́gẹ́ fún aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam àti gbogbo àwọn tí wọ́n jẹ́ sàhábà ànábì látòkèdélẹ̀ àtàwọn èèyàn rẹ̀ tí wọ́n ti kọjá lọ àti gbogbo àwọn ẹni Ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin ìlú Ọlọ́run dákun bá wa kẹ́ wọn àtàwọn tí wọ́n torí pa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam láti bó ti yẹ kí ó lọ àti bó ti yẹ kí wọ́n tẹ̀lé Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wọn. náà a rí i pé ètò wa ti alẹ́ yìí kò ní pẹ́ Ọlọ́run kò ṣíjú àánú wa torí pé tá a bá ń gbọ́ ohun yẹn a máa mọ̀ pé ohun tó rẹ̀ díẹ̀ ni àmọ́ nítorí pé kínní tí ó ti wà ń tà kò sì tún ní dáa tó ká máa gbìyànjú láti ṣe torí pé àwọn iṣẹ́ pọ̀ tọ́lọ́ wọn bá ti ní ká ṣe lẹ́nu pé Ramadan bẹ̀rẹ̀ yìí tó sì mú àwọn stress dání a rí i pé ohun ẹni tí bá ń ṣe lélẹ̀ so alhamdulillah rabbil alamin Ọlọ́run dákun iṣẹ́ Ọlọ́run dákun kó wọn lérè lórí ẹ̀ eléyìí náà ni ó máa jẹ́ wáàsí ìgbẹ̀yìn nínú Ramadan tí a fi ara ẹ̀ tì ẹ sì rí i pé tí a bá wo àkọlé yẹn tá a pè ní final wish látara wípé ọ̀rọ̀ yóò tún tú àṣírí ọ̀pọ̀ àwọn tí wọ́n ń pera wọn lónímímọ̀ àtàwọn tí wọ́n ń pera wọn láàfáà tí wọ́n ń jà fatafata tẹ́ fi mọ̀ pé ọ̀pọ̀ àwọn tá a sọ yìí ìmọ̀ jìnnà sí wọn ẹ̀kọ́ ìsìláàmù jìnnà sẹ́lòmíì tó ń pera ẹ̀ ní ẹlẹ́kọ̀ọ́ èyí tó ní kálukú sí mà ó yàtọ̀ síra kọ́lọ́n dákun kó jọ ṣàlékún gbogbo wa nínú mímọ̀ àti àgbọ́yé islam kọ́lọ́n kó ṣíjú àánú wò wá lọ́la la ilaha illallah ibi tí mo ní kọ́kọ́ fẹ́ mú ọ̀rọ̀ mi lálẹ́ so màá kọ́kọ́ gbé lórí eré ọ̀rọ̀ ẹrú Ọlọ́run tí gbogbo wa ti mọ̀ bí ìwà àwùjọ tí ọmọlúwàbí tí ó sì bàtà àwùjọ mu òun náà ni ọ̀rọ̀ arákùnrin tí ń bẹ ní Belfast lórí eré pé ó ń bú bàbá wa Àjàní Bello àkọ́kọ́ ni pé kò yẹ kó tuntun lójú wa pé ó ń bú bàbá Àjàní awọ̀lẹ́ àwọn èèyàn Ọlọ́run kò ṣíjú àánú wò wá níjọ́ tó ń bú Maulana Sheikh Adam Abdullahi Al-Ilori àti àwọn Maulana Sheikh Kamaluddin Al-Adabi tó ń wọn ọmọ kékeré ọmọ ọlọ́mọ tó ní kó máa bú wọn kó máa fa wọn láṣọ ya tó ní bàbá kan náà bàbá wa ní 419 tó ń bú bàbá Lágbàjì bàbá wa Muyideen Bello ń bẹ láyé wọn kú wọ́n ń gbọ́ ó sì yé wọn àmọ́ níjọ́ náà àti àwọn ríra wọn ní untouchable nítorí wípé ẹnìkan tí ò mọ Ọlọ́run tó wà nídìí bí wọ́n ṣe ń bú àwọn bàbá wa yìí ó fẹ́ràn wọn ó sì sọ fún ọmọ yìí pé níjọ́ tó o bá fẹ́ kú ni kó o bú bàbá wa Àjàní Bello ó tẹ́ bàbá lọ́rùn níjọ́ náà kódà ó tẹ́ àwọn ọmọ náà lọ́rùn ààrẹ nìkan kó bọ́ta nínú wọn pé ẹrú Ọlọ́run kan ni mo rí tí ó tẹ́ lọ́rùn wọ́n pe àfáà wa náà ní Maisuna Ọlọ́run bá mi ṣíjú àánú wà fáà náà dáadáa ó jẹ́ kan nínú àwọn ọ̀rọ̀ àwọn ọmọ
bàbá Bello tí wọ́n jájá náà sí fún wọn Táfà Ìlọrin òun náà gbìyànjú ó jà burúburú. Àmọ́ nígbà náà a tún rí pé àwọn ìṣẹ̀lẹ̀ kan tún ṣẹlẹ̀ níjọ́ náà wọ́n ń bú bàbá Lówóró wọ́n ń bú ọ̀rẹ́ rẹ̀ olójú òtí ọ́ ó kù díẹ̀ káàtó. Níjọ́ náà ó ń fi hàn ní pé tá a bá ń sọ̀rọ̀ nísìnyí tá à ń pariwo ṣe là ń fẹ́ máa fẹ́ jẹ́ kó dàbí pé àbí bàbá yìí gan ló wà lábẹ́ Yorùbá nation. Tẹ̀bárí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá nation yẹn náà ni wọ́n ń bọ́ ọ̀tà ni wọ́n ń bọ́ ọ̀tà ni wọ́n ń bọ́ ọ̀tà ni wọ́n ń bọ́ ọ̀tà. Tẹ́lẹ̀ pé ó ń jọ gàtẹ́ kò jọ gàtẹ́ níjọ́ tí wọ́n ń bú gbogbo àwọn àfáà tí wọ́n lámìlaka nínú Islam kì í ṣe pé bóyá bàbá wa Muyideen Bello gangan ni olórí gbogbo àfáà ńlẹ̀ Yorùbá. Àwọn àfáà tó jù wọ́n lọ́pọ̀ mọ̀nàkà yìí tí wọ́n sì ti yàkàyàkà wọn wọ́n bú wọn wọ́n gbàṣọ lára wọn wọ́n rí wọn ní òhò láwọn tí wọ́n jáde láyé. So kò ṣeé ṣe bí bàbá ò tiẹ̀ gbọ́ àwọn ọmọ wọn mọ̀ gbọ́ wọn mọ̀ sọ létí wọn. Àmọ́ nú àwọn ọmọ yẹn ń dùn níjọ́ náà látara pé ẹrú Ọlọ́run yẹn ń sọ wípé ó gbọ́dọ̀ bú bàbá Àjàní o. Ẹ wá wètò Ọlọ́run ti wá mú arákùnrin yẹn sípò tí ò ti lè bá arákùnrin yìí wí mọ́. Ó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí bàbá Àjàní nísìn gbogbo wa ń pariwo kí ló tuntun ń bẹ̀. Ẹni ó bú Sheikh Adam ẹni ó bú Sheikh Kamal tó bú bàbá Lágbájì tó bú bàbá Lówóró. Ṣé níṣẹ́ dáwà ṣé bàbá Àjàní ju bàbá Lówóró lọ ni? Ṣé ní ti iṣẹ́ dáwà ṣé iṣẹ́ táwọn bàbá Sheikh Adam ṣe bàbá Àjàní ṣe ni? Ṣé ní ti iṣẹ́ dáwà iṣẹ́ táwọn bàbá Kamal ṣe ṣé wà Àjàní ṣe ni? Ó ṣe wá ń yọ sí gbogbo àwa Yorùbá ní ṣàlàwà ń bọ́ta là ń bọ́ta là ń bọ́ta là ń bọ́ta là ń bọ́ta léyìí tó ń fi hàn yìí pé à ń gbèjà ìjà wípé ẹni tí bàbá wa ní kán mọ́ bù òun lẹ̀ ń bú. Ó ń fi hàn pé níjọ́ tí wọ́n ń bú àwọn tó kù yẹn ó tẹ́ yín lọ́rùn ó tẹ́ gbogbo yín lọ́rùn. Nígbà tó wá dọ́dọ̀ tí yín nísìn lẹ wá ń bọ́ta lẹ́wọ́n lẹ́ ń fún nímọ̀ràn lẹ́lẹ́ ń ṣépè fún un. Ta ló ti bú ta lẹni gbogbo àwọn tó ti bú ó ti bú àwọn tí wọ́n ju bàbá yìí lọ́nà àwọn. Sọ̀ká ọkọ lọ ṣọ́bẹ̀ yẹn kó tuntun kò tiẹ̀ lé Isamin Jedidin pé Saheed Shittu bú ó ṣẹ̀ṣẹ̀ ń bú ẹnìkan á mọ̀ pé tí ó padà ṣẹlẹ̀ ni. Níjọ́ tó bẹ̀rẹ̀ ti bàbá Lówóró mò ń jẹ mọ́sà yín létí o gbogbo àwọn bàbá yín náà wà láyé wọn kú wọ́n ń gbọ́ ó dé ti gbọ́ wọn ń jọ́ náà lọ́hùn àmọ́ wọ́n fara mọ́ ń jọ́ náà pé kò ṣáà dọ́dọ̀ àwa Sunday ní kó mọ́ dọ́dọ̀ wa. Ọlọ́run wá fi Sunday síbi tí ò ti nílé bá wí ní ìsìn ó wá ń ṣe nǹkan yẹn àwa ń pariwo à ń rojọ́. So àfi ká fi ilẹ̀ torí pé kò sẹ́nìkan tí ò lè gbàṣọ́lá rẹ̀ àìṣe wa ń sọ sí gbà ìwọ lẹ́nu láti máa bú bàbá Àjàní ẹni ó lẹ́nu láti bú Sheikh Adama bàbá Àjàní gan ò lẹ́nu láti bú Sheikh Adam bàbá Àjàní ò lẹ́nu láti bú Sheikh Kamaluddin Al-Adabi àwa wa ń sọ fún pé ìwọ lẹ́nu ó lanu yàkàyàkà níbo lẹ́wà níjọ́ tó ń bú Adama tó ń bú Kamaluddin Al-Adabi tó ń bú àwọn àfáà tí wọ́n ju Àjàní lọ. Gbogbo wa tá à ń sọ fi hàn pé àmọ́ ń tà ń ṣe ni kò yẹ kó tuntun lójú wa torí pé kíbo làwọn bàbá Àjàní wà níjọ́ náà ṣé wọ́n sí láyé ni wọ́n wà láyé àmọ́ ńgbà tí ò ti dọ́dọ̀ mi so Ọlọ́run àdánwò ni àwa mọ̀ pé yóò padà rí bẹ́ẹ̀ àfi k'Ọlọ́run kó dákun ẹni títí ẹ̀ ń dé lárí tẹlomi tún ń bọ̀ o tẹlomi náà tún ń bọ̀ o ẹ má rò pé ó ti tán o ẹ rí i pé ọ̀dọ̀ àwọn àfa àwọn tí wọ́n pera wọn láfa sunna yẹn ọ̀dọ̀ wọn ni ó padà kángun sí ẹ lọ kọ́lẹ̀ ṣọ̀pọ̀ ń rùn bọ̀ lórí wọn nísìn àwọn tí wọ́n pera wọn lóní sunna tí wọ́n sá sí di àbòsí ó ti kan Abu Rahima ó ti ń fi stáì rùn lórí àfáwà Imran Eleha ó ti ń fi stáì rùn lórí Yunus Akorede ó ti ń fi stáì rùn lórí àwọn míì náà ṣàpọ̀ ti bú injọ́ tó bú àwọn Sharafu Gbadebo ó ń sunna mélòó ló jáde tó ní dókítà Dìdìrìn ẹni mélòó ló jáde ààrẹ nìkan sọ nǹkan kan jọ náà látara àwọn owó ìranù kan tó ń dá fáwọn èèyàn lábẹ́lé tí wọ́n ń dá lórí program. So ẹ jẹ́ ká mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ ẹ̀ ajá tí ó sọnù ni kò lè gbọ́ fi rẹ̀ ẹ́ rí i pé pírọ́blẹ́mù tó ní ni pé òun nìkan ló ní làákàyè òun nìkan náà ló sì pé ẹlòmíì ò pé ìwọ ń sọ yìí pé ọmọ kan bọ́ ta ó ń báwọ̀ wí bàbá ẹ̀ ni ó mọ̀ bú àwọn ọmọ tí wọ́n dẹ̀ rí wọ́n dẹ̀ ń wò wọ́n ní ìran báyìí báwo lọmọ tí wọ́n ṣe wá fẹ́ wùwà láwùjọ àwọn ọmọ tí Saheed Shittu bá bí báwo ni wọ́n ṣe wùwà láwùjọ ẹ kọ́kọ́ mọ̀ pé Saheed Shittu ò ní làákàyè. Awalan anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ó ní laysa minna man lam yuwakkir kabirana kì í ṣọmọ lẹ́yìn mi ẹni tí ò bá lè bọ̀wọ̀ fàgbàlagbà ṣe báwọn àgbo ní súnà yìí náà rí àmọ́ tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ orí wọn ò máa sọ̀rọ̀ ọrùn bí ìgbà tí wọ́n ní làákàyè
wọ́n sì ní ẹni mélòó ló ń ṣe súnà lẹ́ni tí tó ń téèyàn gbọ́dọ̀ sọ pé òun ò ṣe mọ́ fáàrí wo ló wà nínú lára ẹni tó ń ṣe súnà tí a lè pọ́n bàbá lé tá a lè pọ́n ìyá lé tá a lè pọ́n àwùjọ lé tá a lè pọ́n àgbàlagbà lé ṣé súnà ní Kútúbí ń ṣe ló ń bú àfa rẹ̀ nígbà tí àfa Ridwanullahi Akbar Ọlọ́run dákun bá mi ṣàlékún dáadáa fún àfa náà táfa náà pé tí wọ́n ń bá sọ̀rọ̀ nípa debate ó ní kéwú ò tí ì dá lẹ́nu Al-Mubarak Mudirul Markaz lòún fẹ́ ó dá o Mudirul Markaz ló fẹ́ ẹni tó sì jẹ́ àfa rẹ̀ bàbá wa Fadilatu Sheikh Musa Agboola ọmọ kéwú Mudirul Markaz ni torí ọmọ tí Sheikh Adama bá kọ́ ń kéwú ọmọ kéwú Mudirul Markaz ni wọ́n wá ní Mudiru yẹn ló fẹ́ ìwọ náà sì mọ̀ pé tí o lè ṣe ni pé Shatani ma bayna samai wal ardi sánmà àti ilẹ̀ jìnnà síra min aina ila ain ó mọ̀ àmọ́ nítorí pé ó fẹ́ máa sálùbẹ̀ yẹn ìwọ yìí náà ló sọ pé Al-Mubarak kéwú ò dá lẹ́nu ẹ̀ wọ́n wá sọ̀rọ̀ débi wípé kí ló dé tí ò sọ sí ọ̀rọ̀ ẹni tó ń ṣe nǹkan oṣù lè gbà ìwọ lọ́rọ̀ báàsù nìyẹn o gbà pé Al-Mubarak lè ṣe báàsù o sì sọ pé kéwú ò dá lẹ́nu ẹ̀ ìwọ ò sí ní báàsù lọ́dọ̀ ṣùgbọ́n a tún rí àṣírí wọn ẹ̀mí ìlàlẹ̀ tẹ́ fi mọ̀ pé àwọn Kútúbí ò mọ nǹkan kan ọmọ tí ò tó nǹkan kan iṣẹ́ tí Sheikh Adama ti parí tí Lárúbáwá gbà wọlé tó ń wá fẹ́ máa dá sí ọmọ tí ò mọ nǹkan kan parí tó bá tó wá ṣàlàyé fún torí pé òun náà ṣàfẹ́ popular àfáà tó kọ́ bàbá rẹ̀ ń kéwú tí bàbá rẹ̀ ò lè tó bàtà rẹ̀ àwọn eléyìí ò ń ṣe súnà àwọn èyí ṣe súnà téèyàn lè fi ṣe fáàrí kàkà kí n jó ní súnà eléyìí máa yá jẹ́ mùsùlùmí Ọlọ́run ò ní jẹ́ ń bá wọn ṣe súnà eléyìí torí pé súnà tọ́lọ́run ò fara mọ́ tó yẹ pé tá ànábì tán bá jí ànábì dìde lẹ́nu yóò lóhùn ọmọ àwọn èèyàn rí súnà tó já sí pé ó bọ́wọ́ bọ́sẹ̀ nípa lára ànábì ò lè ṣe irú súnà yìí súnà tá ànábì ò lè ṣe Ọlọ́run kó ṣíjú àánú wò wá o ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ kò kàn èmi Ọlọ́run ló kàn àmọ́ tó bá já sí pé níwùsì tí ẹnìkan tún sọ yìí pé bàbá náà pe kálímà lẹ́ẹ̀mẹ́ta tó bá lọ jẹ́ bẹ́ẹ̀ ni àfa pé wọ́n ló sọ pé mi ò lórí bẹ́ẹ̀ o Ọlọ́run lọ́ba tó mọ̀ o àmọ́ wọ́n ní bàbá náà pe kálímà lẹ́ẹ̀mẹ́ta kó sọ pé la ilaha illallah la ilaha illallah la ilaha illallah walhamdulillah tó bá yẹ kó bá lọ wí bẹ́ẹ̀ ó sì tún kú nínú oṣù Ramadan mọ kéèyàn kú nínú Ramadan ni kó tún wá ló pe kálímà tánàbí sọ fún wa pé man kana akhiru kalamihi la ilaha illallah dakhala aljanna ẹni báyẹn pọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn láyé la ilaha illallah ni ó ti wà aljanna mànàkáyì so Ọlọ́run ló èmi yìí ń wò kàn èmi torí mi ò sí ń bẹ àmọ́ báyẹn pé tí wọ́n wí ní in kana sadaqa tó báyẹn pé òótọ́ ni o ṣẹ́rí pọ́ lọ́wọ́n ọba aláàánú ni kò sì sẹ́ni tí ò lè ṣàánú ọ̀dẹ lẹ́lòmíì ẹnìkan sọ yí pé kèfèrí Ọlọ́run ò lè fún láyè kó pe kálímà Fìràún náà pé la ilaha illallah Fìràún ka Kùránì ni ọ̀rọ̀ ẹ̀sìn ò yé yín rárá Fìràún ó sọ pé amantu billadhi amanat bihi banu Israel ó sì gba Islam Fìràún náà gba Islam nígbà ẹ̀mí fẹ́ jáde lára ẹ̀ ẹnu tá lọ́hùn sọ fún ni pé àná nísìnyí àkọ́dé aṣọ yìí ó ti yapa gan wa kunta minal mufsidin ó ti balẹ̀ jẹ́ gan amẹ́nupọ̀ tiẹ̀ pé la ilaha illallah yẹn ntí mi ò ṣe fẹ́ da kan rí ṣe fún ọ lónà jí ká bí badanika mi ò ní jẹ́ kẹ́ran ara rẹ ó jẹ litakuna limani khalfaka aya kó lè máa jẹ́ ìwòye wọ́n sì Fìràwọn ilẹ̀ ògbé ilẹ̀ ògbà ilẹ̀ gba Muhammad ilẹ̀ gba Musa ilẹ̀ gba Isa ilẹ̀ gba Adama ilẹ̀ ò jẹ́ gbé Fìràwọn mi torí la ilaha illallah torí kalimatu la ilaha illallah ilẹ̀ ò jẹ́ gbé Fìràwọn mi wọ́n ń gbé sí òun pọ̀ jáde ẹni tó ya olórí ibú jù láyé àti lọ́run ẹnu pọ̀ kàn sọ pé la ilaha illallah pé amantu billadhi amanat bihi banu Israel wa ana minal muslimin ó gba ìsìlámù àmọ́ ó ti léètì ńgbà tí ó gbà á àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà Ọlọ́run ní ẹran ara rẹ̀ ò ní jẹ ilẹ̀ ò ní gbé ọmì títí dọ̀la ó kú Fìràwọn náà bẹ́ẹ̀ ìwọ náà ṣáà lójú ṣáà rí kì í ṣe pé lára àwọn mírèkù Al-Qur'ani nìyẹn
lára àwọn miracle Quran pé Ọlọ́run bá ṣe ilẹ̀ ò jẹ́ gba ẹran rẹ̀ so kí wàá là ń sọ Ọlọ́run fúnra ẹ̀ ọba aláàánú ni kò ṣíjú àánú wa kò ṣe dáadáa fún wa ìyẹn ò jẹ́ ọ̀rọ̀ kan tí ká gbé sẹ́gbẹ̀ẹ́ kan kọ́lọ́run kò ṣíjú àánú wa torí pé yẹn làwọn àfáà tún ń jà sí nísìn ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ kò ṣe Aláàfin Ọ̀yọ́ kọ́lọ́run kò ṣíjú àánú wa. Naam lálẹ́ yìí mo fẹ́ tún sáré yọ àwọn ọ̀rọ̀ kan jáde ẹ rí i pé mo pè ní final whistle ẹ rí i pé ọ̀rọ̀ kàfàrà ṣe rí i pé ó ti die down àwọn èèyàn wá bọ́ta kí wọ́n sọ fún wa pé ọ̀rọ̀ kàfàrà yẹn o àgbà wọlé o kó wá kàn dákẹ́ náà ni ẹ rí i pé ńgbà tí mo mú àdìsù kan jáde ìtẹ́fìmọ̀ pé àwọn àfáà yìí wọ́n ní bùkátà sí qira'atul kutub ká máa katira kọjá pé ká ba ọmọlábí ènìyàn jẹ́ tá a bá wo ọ̀rọ̀ kàfàrà tó zihar ṣàpé a béèrè ìbéèrè kan lọ́dọ̀ Kutubi tí ń pè rẹ̀ lóní mímọ́ pé kí ló kọ ẹni tí ó bóbìnrin sùn lọ́sàn-án Ramadan mi ò sì lérò pé wọ́n ti dáhùn ìbéèrè náà dọ̀la. nígbà mo sọ wípé obìnrin tí ń ṣe nǹkan oṣù lè gbà wẹ̀ tí mo mú ẹ̀rí wá wọ́n wá ń sọ pé kọ̀dọ̀ wọ́n ní past tense ní fíìlù mọ́dí ni ṣe ra àwọn aláìmọ̀ kan lóòótọ́ àjíyàn pé kọ́dọ̀ èyí ṣe fíìlù mọ́dí àmásìkò wo ni wọ́n ṣiṣẹ́ yẹn ṣèbí ìbáàdà tí wọ́n ń ṣe lásìkò òjọ́sìn ni àlàyé yìí ní Ibn Taymiyyah ṣe àlàyé yìí ní àfáwọ̀ Al-Fayyumi ṣe idha qadaytumus salata nígbà tẹ́ ẹ bá parí ìrun ṣebí wọ́n ti parí ẹ̀ ó ṣe wá di ní ta fi ń san gbèsè mi rò kó gbọ́ kọ̀dọ̀ ẹ sọ pé iṣẹ́ tí wọ́n ti ṣe kọjá ni ó ṣe tún wá di ní tí wọ́n fi ń san gbèsè àní Ibn Taymiyyah sọ wípé lójú ayé ànábì kẹ́límà yẹn ò ní ìstìlá àwọn àfọ onífíkíù ni wọ́n sì í gbé fúnra wọn tí wọ́n ń lo kọ̀dọ̀ọ̀hù fún àdáhù tí wọ́n wá ń lo àdáhù fún kọ̀dọ̀ọ̀hù wọ́n ń lò fún ìjọsìn tí wọ́n ń ṣe lásìkò tọ́lọ́ ń pàlà rẹ̀ ìwọ náà fúnra ẹ pé idha qudiyati salat nígbà tẹ́ ẹ bá kírun tán ṣọ̀pásìkò òrùn yẹn náà lo kọ̀dọ̀ yẹn fún kì í ṣe pé irun tí wọ́n ó san gbèsè rẹ̀ wa idha qadaytum manasikakum idha qada Allahu amra ọlọ́run bá ti pàṣẹ ẹ̀ lásìkò ẹ̀ kì í ṣe pé lẹ́yìn ẹ̀ ẹnu àwọn àfáà làṣìṣe yẹn ti wá Ibn Taymiyyah ṣàlàyé nínú Majmu'atu al-Fatawa al-Kubra mo ti sọ péèjì ẹ̀ àwọn èèyàn wá fi Ibn Taymiyyah alẹ̀ wọ́n ń fẹ̀ tẹ́lẹ̀ wọ́n ń palapalapa pé aládìísù yẹn o nuhumaru bi qada'i alẹ́ aṣíyàmì ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ní a máa gbà àwẹ̀ ká má ṣe kíni o ká má kírun kì í ṣe pé kán sọ irun táàmùsì yí padà ní bí ìgbà tá à ń lo hijabu fún khimar tá à ń yá a lò yútúláàkú ní ìtìláàkú ní kì í ṣe pé túmọ̀ ẹ̀ nìyẹn mo ti ṣàlàyé yẹn ó sì yí ẹlòmíì àmẹ́nu pé irú ọ̀rọ̀ wo leléyìí a ṣe wá gbá lọ́dọ̀ rẹ̀ ló ń kó wàhálà bẹ́ẹ̀ lómi kọ́lọ́n kó ṣíjú àánú wọ̀ wá. naam lálẹ́ yìí màá fẹ́ kájọ sí Suratul Mujadila káwájọ lọ wo tafsiri Ibn Kathir tó jásí pé tafsiri yìí gan làwọn àfa yìí gbójúlé kẹ́lẹ́ mọ̀ kó wọ́n èé katira kọjá kan máa ṣọ́ àlébù àwọn èèyàn kan máa ṣọ́ bíi téèyàn kù sí kan máa fẹ́ ba orúkọ ẹnìkan jẹ́ lọ́nà tí ò dáa já lọ sínú Suratul Mujadila àdìsù yìí ṣe máa pé tí Sunanu Tirmidhi la mú wa kódà ó wà nínú àwọn àdìsù tó pọ̀ Kutubi sọ wípé ọ̀sán Rọmọdọ́ọ̀nù ni ẹ̀ẹ́tùmọ̀ lálẹ́ ìpó òpùrọ̀ ni Kutubi aláìmọ̀kan sí ni ṣàgbé a ti béèrè ìbéèrè lọ́dọ̀ rẹ̀ wípé ókè kí ló kọ ẹ ní ó bóbìnrin sùn lọ́sàn Rọmọdọ́ọ̀nù ẹ rí i pé lẹ́yìn ni ó máa jẹ final whistle ńgbẹ́ ẹ bá tún ráṣìírí wọn àtàwọn àfa wọn tí wọ́n ń pera wọn lóní mímọ́ so masha Allah ẹ rí i pé tẹ́ ẹ bá wo alukur'an ọlọ́run sọ ní alukur'an ní Suratul Mujadila ipò ìkọ́jú sami Allahu qawla allati ẹ rí i pé tafsir Ibn Kathir ni mo gbé dání yìí torí pé èmi ò mọ tí wọ́n ń kà ṣó clear tafsir Ibn Kathir òun ni mo gbé dání yìí òun náà ni mo ṣe nínú Suratul Mujadila yìí ọ̀rọ̀ yìí náà sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ walhamdulillah torí pé ẹlòmíì tá a bá ń sọ̀rọ̀
ó lè ní tíra àwọn Shia al-Mubarak nǹka irọ́ tí wọ́n máa fi tàn wọ́n nù bẹ́ẹ̀ lómi ó bá jáde ó lè sọ pé ẹjọ́ ṣé ẹ lè dìfẹ́ǹdì ọ̀rọ̀ yìí níta ṣé korodo ni mo ti ń wí mò ń sọ̀rọ̀ mò ń mẹ́rin wá ó sì ń rẹ́rìí mò ń kó tí bí ó wá ó tún béèrè wípé ṣé mo lè dìfẹ́ǹdì ẹ̀ ní gbangba ẹ dákun ṣé korodo mú wa ní ọ̀rọ̀ ẹni tí ò bá làákàyè mu lè yìí kọ́lọ̀ ń kó tún làákàyè wá ṣe Al-Qur'an ní qad sami Allahu qawla allati tujadiluka fi zawjiha Ọlọ́run ti gbọ́ ọ̀rọ̀ arábìnrin kan tó já sí pé ó ń ja ìwọ ànábì níyàn lórí ọ̀rọ̀ ọkọ ẹ̀ wa tashtaki ila Allah lẹ́ni tí ń rojọ́ fún Ọlọ́run wallahu yasma'u tahawurakuma Ọlọ́run bá ń gbọ́ ìjíròrò tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì inna Allaha sami'un basir torí pé Ọlọ́run ọba tí ń gbọ́ ọba tó rí ni arábìnrin wa fẹjọ́ ọkọ rẹ̀ sùn ànábì Muhammad sallallahu alayhi wa sallam àmẹ́jọ́ tá nàbì fẹ́ dá òtẹ́ lọ́rùn ó lànàbì kọ́ lòun wá fẹjọ́ sùn àyàfi tọ́lọ̀ ń bá sọ àyà kalẹ̀ lórí ẹjọ́ tó ń mú wà ní ká nàbì ò dákẹ́ kó mọ̀ wí nǹkan kan sí ìwọ kọ́ ni mo wá bá mo wá fẹjọ́ sùn Ọlọ́run tó bá wá wọ àyà yìí ó rí i pé kí ló ṣẹlẹ̀ sárábìnrin yẹn lọ́dọ̀ ọkọ ẹ̀ èèyàn méjì ló fi ẹ̀yìn ìyá wọn wé ìyàwó wọn lójú ayé àná Muhammad sallallahu alayhi wa sallam ó sì rí dáadáa láàyè yìí ìyá yìí qala Imam Ahmed wá ṣàlàyé fún wa ó ní haddathana Sa'ad ibn Ibrahim wa Ya'qub qala haddathana abi haddathana Muhammad ibn Ishaq ó ṣà lọ́bẹ̀ ó lọ́bẹ̀ so ìyá wa yìí Khawla lórúkọ rẹ̀ ń jẹ́ Khawla lórúkọ ìyá wa ni ó wá jẹ́ kó yé wa wípé عن خويلة بنت ثعلبة قال فيا والله وفي أوس بن صامت أنزل الله صدر سورة المجادلة أوكي أنت مشافة لوني كنت عنده وكان شيخا خبيرا قد ساء خلقه arábìnrin ó ń sọ̀rọ̀ ọkọ rẹ̀ yìí pé ọ̀dọ́ rẹ̀ mú wa ìyàwó rẹ̀ mú jẹ́ ó sì jẹ́ àgbàlagbà àmọ́ kò ní wàárẹ̀ sọ̀hábà ni o sàáhà khuluquhu wọ́n ní wàá rẹ̀ burú jáì ẹ dákun ṣé tíyàn bá fẹ́ tu ṣé yẹn ó sọ pé wàá rẹ̀ dà ní torí pé ńgbà táwọn èèyàn ó bá wí wọ́n sọ pé ó ń bú sọ̀hábà ó ní sa ìyàwó rẹ̀ wá fẹjọ́ rẹ̀ sùn ànábì pé sàáhà khuluquhu kò níwà tó dáa rárá ó ní fadakhala alayya yawman faraja'tu bi shay'in mo wá ó wọlé tọ̀ mí njọ́ kan mo wá ń bá a sọ̀rọ̀ kan faghadiba ló bá bínú sàhábà ànábì òun ló wá ń sọ pé anta alayya ka zahari ummi ìwọ yìí ó dá o ẹ̀yìn rẹ o mo fi wí ẹ̀yìn ìyá mi ìtumọ̀ rẹ̀ ni pé mi ò tún ní ṣe kíni mi ò ní gorí ẹ̀ mọ́ lọ́dọ̀ àwọn Lárúbáwá kí Islam tó dé béèyàn bá wí bẹ́ẹ̀ tọ̀láàkù ni lọ́dọ̀ àwọn Lárúbáwá kí ànábì ó tó dé kí Islam ó tó gbalẹ̀ láàrin wọn tí èèyàn bá wíru gbólóhùn wọn ó ya òun àti ìyàwó ni wọn ní fẹ́ra wọn mọ́ nígbà tá ànábì wá dé ní Islam jẹ́ kán mọ̀ pé kìí ṣe ká kọra wa lókù ọ̀dà lọ́lọ́run fi wá gbé kàfàrà wá Lárúbá wọn ti ń ṣe bẹ́ẹ̀ ká ànábì ó tó dé so ọkùnrin tó bá dé ó ti mọ̀ pé òun fẹ́ kọ ìyàwó yẹn ni ìyàwó yẹn náà ò sì fẹ́ ṣe mọ́ àmọ́ nígbà tá ànábì ti wá dáàrin wọn sọ̀hábà lẹ́ni yìí ó ló ń fi ẹ̀yìn ìyàwó rẹ̀ wé ti ìyá rẹ̀ ìyàwó rẹ̀ sì wá fẹjọ́ rẹ̀ sùn pé sàáhà khuluquhu kò níwà tó dáa pé kò níwà tó dáa ó ní níjọ́ náà ó bínú ló bá ní anta alayya ka dhahri ummi pé ìwọ ẹ̀yìn rẹ̀ mo fi wẹ́yìn ìyá mi قالت ثم خرج فجلس في نادى قوم ساعة ثم دخل علي ó lọ́kọ mi jọ́ náà ló bá jáde síta ó lọ jókòó sáré àwọn èèyàn ló bá yá ló bá tún wọlé padà فإذا هو يريدني عن نفسي ló bá tún fẹ́ wá súnmọ́ mi ó gbọ́ ló tún padà wọlé ló tún bùkátà bíi kó ń wá bá mi láṣepọ̀ قالت قلت كلا mo bá ní kò jọ mo ní kò ṣe kí ni o kò jọ sàhábà ni o mo ní kò ṣe kí ni kò jọ walladhi nafsi Khawla biyadi mo fi Ọlọ́run tó dá ẹ̀mí Khawla mo fi búra la tukhlisu ilayya wa qad qulta ma qulta atayakum Allah mi ò ní gbà toro ti wí tó fẹ́ wí àyàfi gbà tọ́lọ́run bá dájọ́ àtòjíṣẹ́ rẹ̀ láàrin wa
tọ́lọ́hun ò bá dájọ́ láàrin èmi rẹ mi ò ní gbà kó o súnmọ́ mi. qalati fawathabani ló bá kì mí mọ́lẹ̀ ó fẹ́ fọ́ọ̀sì ìyàwó rẹ̀ lẹ́yìn tó ti fi kẹ́kẹ́ lè mọ̀ pé à ń sọ pé báwọn sàábà ti rí kò sí wà tó wà láyé tí ò sí lọ́dọ̀ tiwọn náà ẹ̀rẹ̀ ní tiwa rẹ̀ da ẹ̀rẹ̀ ní ó kù díẹ̀ káàtó ẹ̀dẹ́ yẹn ni wọ́n kọ́lọ́n kó ṣíjú àná wa ó ní fawathabani famtana'tu min ló bá kì mí mọ́lẹ̀ mo bá yarí mo kọ̀ fagalabtuhu bima taghlibu bihi al-mar'a ash-shaykh torí pé àgbàlagbà lòun níbi àtijọ́ ń fà á ọlọ́run ní kí n láǹfààní kágbára mi mú gẹ́gẹ́ bí agbára obìnrin tó kéré tí máa ń mú àgbàlagbà tó jọlẹ̀ fa alaqaitu anni mo wá tì í dànù. qalat nígbà tí mo wá tì í dànù tán ìyá ìwá ni thumma kharajtu ila ba'di jarati mo wá sáré lọ bá kan nínú àwọn obìnrin tá a jọ ń gbé ládùúgbò fasta'artu minha thiyaba mo gba aṣọ lọ́dọ̀ rẹ̀ ìyẹn fẹ́ pé arábìnrin yẹn ò láṣọ lára nígbà tó fẹ́ ṣe kíni o tó sábọ́ta ó sáré lọ gba aṣọ ṣe arábìnrin tá à ń sọ yìí níbi tí Umar radiyallahu ta'ala anhu tó fún un lápọnlédé tárábìnrin yẹn ti ń bá rìn bọ̀ báyìí Umar ó dúró tárábìnrin yẹn ó fi lọ wípé ẹni tọ́lọ́wọ́n bá torí ẹ̀ sọ àyà kalẹ̀ torí pé ìyá yẹn Ọlọ́run padà ní kó gùn lẹ́mìí kódà àwọn àpọ́nlé tí wọ́n máa ń fún ó ní agbára pé ẹni tó bá nẹ́bí jiyàn tọ́lọ́run lòun fẹ́ bá sọ̀rọ̀ Ọlọ́run lòun wá fẹjọ́ sùn kìí ṣe wọ Muhammad tọ́lọ́run sì torí tiẹ̀ sọ Al-Qur'ani kalẹ̀ fún Muhammad sallallahu alayhi wa sallam. arábìnrin yẹn ni mo wá gbaṣọ thumma kharajtu hatta ji'tu ila rasulillah mo wá ti bẹ́ẹ̀ mo wá lọ bá òjíṣẹ́ Ọlọ́run fajalastu bayna yadayhi fadhakartu lahu ma laqaytu minhu mo wá ṣàlàyé fún Ànábì ntí mo bá pàdé lọ́dọ̀ ọkọ mi waja'altu ashku ilayhi ma alqa min suhi khuluqihi mo wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún Ànábì àwọn àwà tí ò dá tí ń bẹ lọ́rọ̀ ọkọ mi àtàwọn àìdá tí mo bá pàdé lára rẹ̀ qalat faja'ala rasulullahi yaqul bí mo ti ń sọ tó yẹn náà in tó jíṣẹ́ Ọlọ́run ọba ń sọ ni pé ya Khuwaila ibna ammika shaykhun kabiru fattakillaha fi sórí ọmọ ẹ̀gbọ́n ọ̀nkù rẹ̀ ni ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ àgbàlagbà ni o Ànábì ń pìtì ẹ̀ fún Khuwaila tàbí ká pè ní Khawla ojú àgbàlagbà ni kò fi wo bẹ̀rù Ọlọ́run lórí ọ̀rọ̀ ẹ o bẹ̀rù Ọlọ́run lórí ọ̀rọ̀ rẹ o ó ní qalati fa wallahi ó ní mo tún fọlọ́run ọba mi búra arábìnrin yẹn ń sọ̀rọ̀ pé ma barihtu hatta nazala fiyya Qur'anu mi ò ní gbà àyàfi tí Al-Qur'ani bá sọ̀kalẹ̀ nítorí ọ̀rọ̀ mi ò ní gbàṣẹ àfi tí Qur'ani bá sọ̀kalẹ̀ nítorí ọ̀rọ̀ mi fataghasha rasulullah ma kana yataghasha thumma sur'an Ànábì láti máa wò mẹ́ lẹ́yìn tí ó tiẹ̀ mọ̀ kí ló fẹ́ ṣe mọ́ títí tí màláíkà Jibril fi padà wá bá Ànábì tọ́lọ́n fi wá sọ Al-Qur'ani kalẹ̀ lórí tó bá wà ní Ànábì wá ní ya Khuwaila qad anzala Allahu fiki wa fiya sahibiki Qur'anan wa sahibiki Qur'anan Ànábì ní ìrẹ́ Khuwaila qad anzala Allahu fiki wa fi sahibiki Qur'anan Ọlọ́run ti sọ Qur'ani kalẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ àti lórí ọkọ rẹ̀ o Ọlọ́run tó sọ Qur'ani kalẹ̀ thumma qara'a alayya lànàbí wa ká qad sami'a Allahu qawla allati tujadiluka fi zawjiha wa tashtaki ila Allahi wallahu yasma'u ta'awurakuma. àwọn ẹni yóò mọ̀ pé orí ọ̀rọ̀ ziharu ni ìyá Khawla àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ṣe zihar lójú ayé Ànábì nìyẹn òun ni wọ́n ń pè ní Aws ibn Samit Aws ibn Samit òun náà ni ọkọ ìyá wa Khawla náà Ànábì wa ni murri ó yá lọ sọ fún ọkọ rẹ̀ falyu'taqi raqaba kó lọ bọ́ okùn kúrò ní ọrùn ẹrúbìnrin qalati Khawla ní faqultu mo wá ní ya Rasulallah ma indahu ma ya'ti kò ní tó lè fi bọ́kùn ẹrù kò ní tó lè fi tán qala Ànábì ní ó dáadọ́ ẹ̀ falyasum sha'rayni mutataba'ayn sọ fún ní kó gbààwẹ̀ oṣù méjì gbáko Khawla tún ní qultu wa innahu la shaykhun khabir ó ti dàgbà àgbàlagbà ni máa bí imin ṣíyà àwẹ̀wò ló tún lè dàgbà mọ́ ló bí pé fàlì yóò tẹ̀yìn sittina miskinan wasaqa tó bá jẹ́ bẹ́ẹ̀ ní kó lọ fún 60 àwọn aláìní
ní oúnjẹ min tamurin tí ó máa jésò qalat fakultu wallahi ya rasulallah ma dhaka indahu kódà kò ní èso kan kò lówó tó lè fi gbọ́ faqala rasulullah lójíṣẹ́ ọlọ́run bá ní fa inna sanu'inuhu á ṣe ràn lọ́wọ́ fún ìfarki min tamur á fi èso ràn lọ́wọ́ qalat fakultu mo wá ní wallahi ya rasulallah ma dhaka indahu anabi láàrán lọ́wọ́ wa ana sa'inuhu bi firkin akhar lòun náà bá tún ní èmi náà ó tún ràn lọ́wọ́ pẹ̀lú abọ́ èso mi ló bá ní qad asabti wa ahsanti anabi wa sọ fún ìyàwó rẹ̀ pé ó ti bọ́ sójú ọ̀nà kódà ó ṣe dáadáa fadhhabi fatasaddaqi bihi an kódà máa lọ bá fi ṣe sàárà thumma stawdhi bi ibni ammika khayra wá bá mi kìlọ̀ fún ó ṣe dáadáa o. eléyìí jẹ́ àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ṣe zihar tó kọ́kọ́ dáràn kàfà ẹ rí i pé wọ́n ní kán lọ san kàfàrà ni wọ́n sì san. ẹni ẹlẹ́ẹ̀kejì sunan musnad imam ahmed lélẹ̀ àwọn àdìsù yìí tá a bá lọ wò ó wà nù sunanu Tirmidhi ó wà nù sunanu Ibn Majah Albani sọ ahari tá a bá lọ ka Sahihu Ibn Majah nínú hadith 1692 Ibn Majah 2064 Tirmidhi 1198 now ẹ jẹ́ ká tún wá lọ ka hadithu mi now tá a bá tún wá wò á rí i pé nínú Sunan Abi Dawud fi kitab at-talaq nínú ẹ̀kọ́ bíi tí bá ti máa kọ́ obìnrin nínú sunanu ẹ̀ min tariqayn min Muhammad ibn Ishaq ẹnu àdìsí yẹn náà ni mo fẹ́ kà á rí i pé àdìsí yìí hadha huwa sahih fi dhababi nusul hadhihi sura ó lálàáfíà lára tí wọ́n gbà pé òun náà ló ṣokùnfà tí súra yìí fi sọ̀kalẹ̀ náà ni èyí tá a kà sókè òun ó ní fa amma àdìsú Salima bunu Sakhar ṣẹ́gbọ́ Salima bunu Sakhar ọ̀rọ̀ títí ẹ̀ falaysa fi annahu kana sababu nusul òun kọ́ ló fa tí àyà yẹn fi sọ̀kalẹ̀ òun tún padà ṣẹlẹ̀ lẹ́yìn tí àyà yìí sọ̀kalẹ̀ ni òun padà ṣe kíni ó sọ̀kalẹ̀ lẹ́yìn tí àyà yìí ó sọ̀kalẹ̀ kí wàá ló ṣẹlẹ̀ dákun wájà àjọ lọ́ka afa Salima bunu Sakhar ó ní kuntu mura'an usibu minan nisa ma la yusibu ghayri ó ní mo jẹ́ ẹ̀dá kan tí wọ́n fi àdánwò ká máa súnmọ́ obìnrin kan léyìí tó já sí pé mo fẹ́ lè sọ yí pé mi rò pé nìkan wà tó fẹ́ràn ká súnmọ́ obìnrin tó mi irú tí wọ́n fi kàn mí yẹn wọ́n fẹ́ má fi kẹlòmí. falamma dakhala shahru Ramadan èyí tí mò ń kà yìí nínú Sunan Ibn Majah ṣàwọn pé Tirmidhi láti mú wá pé òru ló ṣẹlẹ̀ tí wọ́n ń sọ pọ̀ sàn ni àfa yìí wá ń sọ yìí pé falamma dakhala shahru Ramadan nígbà tí oṣù Ramadan wá dé khiftu an usiba min imra'ati shay'an mo wá ń páyà kí n má lọ súnmọ́ ìyàwó mi yatataba'u bi hatta asba torí pé nǹkan yẹn ń ṣiṣẹ́ ó ń wà lórí ẹ̀mí mi ó ń wá sí mi lọ́kàn títí tílẹ̀ fi mọ́ ó ní nígbà tílẹ̀ wá mọ́ tá a wá gbààwẹ̀ ó ní ìdí nìyẹn zọ arútù minha ni mo ṣe mọ̀ọ́mọ̀ fi ẹ̀yìn rẹ̀ wé ẹ̀yìn ìyá mi kí n má lè súnmọ́ lọ́sàn-án àwẹ̀ ẹ máa gbọ́ torí pé tílẹ̀ fi ṣú lóru ọ̀gànjọ́ ni bíi kí n súnmọ́ nígbà tílẹ̀ wá mọ́ fàzọ arútù minha mo wá mọ̀ọ́mọ̀ fi ẹ̀yìn rẹ̀ wé ẹ̀yìn ìyá mi hatta yansalakha sha'ru Ramadan tí Ramadan fi ń lọ bẹ́ẹ̀ pé òfin yẹn ni mo fi dèrà mi mọ́lẹ̀ ó mọ̀ọ́mọ̀ fi dèrà ẹ̀ mọ́lẹ̀ torí pé òun fẹ́ràn kò ní jánu ó wá wò pé kí lòun lè fi dèrà òun mọ́lẹ̀ tó ń bá ti fi ẹ̀yìn rẹ̀ wẹ́yìn ìyá òun ò lè súnmọ́ nínú ọ̀sán Ramadan yẹn mọ́ òun mọ̀ gbà òun lọ. ó ní fabaynama takhdumuni dhata laylatin láàrin wípé ó ń ṣe nǹkan fún mi lóru ọjọ́ kan ọ̀gbọ́ láàrin pé ó ń ṣe nǹkan fún mi lóru ọjọ́ kan nínú Ramadan yẹn idh takashafa li min shay'un láṣọ rẹ̀ bá kàmbì kan falam albath
mi ò tiẹ̀ fara balẹ̀ rárá hatta nadhawtu alayha tí mo fi bẹ́ẹ̀ lù falamma asba'tu nígbà tí ilẹ̀ wa mọ́ òru ló kàn lù ó ní kharajtu ila qawmi mo wá lọ bá àwọn èèyàn mi fa akhbartu umul khabara mo wá lọ fún wọn ní ron tó ṣẹlẹ̀ wa qultu imshi ma'i ila rasulillah ẹ dákun ẹ tẹ̀lé mi lọ bójúṣe Ọlọ́run qalu la wallahi wọ́n ní rárá kò sí tó jọ fantalaqtu ila nabiyyi sallallahu alayhi wa sallam mo wá lọ bá nabi fúnra mi fa akhbartuhu mo wá lọ fún ní ron tó ṣẹlẹ̀ fa qala anta bidhak ya Salima Zalima ó tún dánrú ẹ̀ wò ó tún dánrú eléyìí wò ìyẹn túmọ̀ pé ní ìwọ tún fi ẹ̀yìn ìyàwó rẹ máa wé ti ìyá rẹ lẹ́yìn tó tún wá ṣe bẹ́ẹ̀ ó tún wá lọ súnmọ́ láì tí ì san kàfàrà rẹ̀ fakultu ana bidhaka ó ní bẹ́ẹ̀ ni mo ṣe bẹ́ẹ̀ marratayn ó ní mo wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì mo wá sọ fún Ànábì pé wa ana sabirun li amrillah mo ti ṣe tán láti fojú winá òfin Ọlọ́run tí ó bá wá lórí ẹ̀ fakum fima araka Allah ìtọ́lọ̀mbá ní kò dá lẹ́jọ́ ní kò dá lẹ́jọ́ fún mi kọ́lá lànàbí bá sọ pé ṣọ́p ayà yẹn ti sọ kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lànàbí bá ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ń gbà náà tó bá jẹ́ bẹ́ẹ̀ harir raqaba lọ bọ́ òkun kó lẹ́rù ẹrúbìnrin qultu walladhi ba'athaka bil haqq ó ní mo wá ní mo fi Ọlọ́run tó mọ̀ọ́mọ̀ gbé ọ dìde pẹ̀lú òdodo búra ma amliku raqabata mi ò lágbára àti bọ́kun ẹrú ghayraha mi ò ní agbára ẹ̀ kódà èyí tó tún yàtọ̀ sí gan mi ò lágbára ẹ̀ arákùnrin jọ náà ó ní summa lànà ìbá ti ní fasum sha'rayn mutataba'ain ó dá lọ́ọ́ gbàwé oṣù méjì gbáko mo bá tún ní ali usibtu ma usibtu ìjẹ́ àdánwò tó kọlù mí illa min siyam bẹ́ẹ̀ pé nípasẹ̀ àwẹ̀ náà ló kó bá mi ibi kí n mo fẹ́ gbà àwẹ̀ kí n má dára àwẹ̀ náà ni mo lọ fi ẹ̀yìn ìyàwó mi wé ti yá mi kò síbi tí mo ti kàgbá kò yí kọjá àwẹ̀ náà qala fa'at'im wasaqa min tamr bayna 60 miskina Ànábì wa tó bá yẹ bẹ́ẹ̀ gbà náà lọ fún 100 àwọn èèyàn lọ fún wọn lóúnjẹ qultu walladhi ba'athaka bil haqqi ó ní mo fọlọ́n tó gbé ọ dìde pẹ̀lú òdodo búra ó ní laqad bitna wahshayn èmi àti ìyàwó mi ají lónìí lẹ́ni tí ò ní kankan ma lana ta'amun kì í ṣe pé àwọn ará ilé ẹ̀ tí wọ́n parọ́ pé àwọn fámìlì rẹ̀ wọn òun àti ìyàwó nìkan ni wọ́n jíjọ ń gbé o ma lana ta'amun ló ń jẹ kankan lé ó sì fọlọ́ búra sí mẹ́ qala lànà ìbáni fantalaqa ila sahibi sadaqa bani Zurayq tó bá jẹ́ bẹ́ẹ̀ máa lọ sọ́dọ̀ ẹni tó mójútó sàárà lágbolé Bani Zurayq falyadfa'a ilayk yóò fún ọ ní èso tó bá ti wá fún ọ fa at'im 60 miskinan lọ fún 100 aláìní wakul anta wa iyaluka baqiyataha èyí tó bá wá kù ìwọ àtàwọn ará ilé ẹ jẹ èyí tó kù baqiyataha ẹ jẹ afa yìí ní farja'tu ila qawmi mo wá padà sọ́dọ̀ àwọn èèyàn mi tí mo lọ bá kan wá sí mi lọ́dọ̀ Ànábì fakultu wajadtu indakum diqa wa su'a ar-ra'yi ó ní mo bá ìfúnpinpin lọ́dọ̀ yín àìgbàyàn láàyè àti làákàyè tí ò dáa ó ní wajadtu inda nabiyyi as-sa'ata àmọ́ mo bá ìgbàyè lọ́dọ̀ Ànábì Muhammad wa husna ar-ra'yi mo sì bá ronú tó dáa lọ́dọ̀ rẹ̀ wa qad amara li bi sadaqatikum ó ní kí n wá ṣe sàárà fún yín léyìí tó ń fi hàn pé ẹni yẹn ṣe kí ni o ó lọ san sàárà yẹn àfáà yìí àdìsù yìí ó wà nù Sunan Abi Dawud ó wà nù Sunan Tirmidhi ó wà nù Sunan Ibn Majah ó wà nù Musnad Ahmad ó wà nù Sunan Darimi ó wà nù Sunan al-Hakim ó wà nù Sunan al-Hakim ẹ wo bó ṣe pọ̀ nù àwọn tírà tó àwọn àfáà tí wọ́n wá láwọn ọmọ kí wọ́n ayé tán yìí àwọn làwọn ọmọ dájọ́ ẹ̀sìn wọ́n àmọ̀ pé ó wà nínú àwọn tírà yìí kódà wọ́n àmọ̀ pé ó ń bẹ nù Sunan Tirmidhi àfìgbà tá a sọ pé ó wà nù hadith 1200 wọ́n tún wá débẹ̀ wọ́n tún fi ti ń bẹ́ pamọ́ fàwákọ́ àlàmọ́ra àti ilé ìlànà ó bá yàwó rẹ̀ sùn lọ́gànjọ́ òru wọ́n tún fi yẹn náà pamọ́. naam afawa Ibn Abdul Barri nínú tarjuma At-Tawil al-Khurasani min at-Tamhid min tariqi Sa'id ibn Bashar an Qatada an Sa'id ibn al-Musayyib àwọn náà jẹ́ kó yé wa yí pé anna ar-rajula alladhi waqa'a ala imra'atihi fi Ramadan fi ahdi an-nabi wa
Suleiman bunu Sakhar aw Salma bunu Sakhar. Sa'id ibn al-Musayyib wọ́n jẹ́ ó yé wa wípé arákùnrin tó báyàwó rẹ̀ sùn nínú Ramadan lójú ayé Ànábì wa Muhammad wọ́n ní Suleiman ọmọ Sakhar ni. Qala ibn Abdul Bari wa ni azunnu hadha wa aman. Ká máa sọ wípé inú Ramadan ló báyàwó sùn yẹn o wa aman ròyìnròyìn bẹ́ẹ̀ wọ́n ní li'anna al-mahfuz torí pé ń ta bá pàdé nínú ọ̀rọ̀ yẹn ni pé anna uzọ ara min mura'atihi òun náà ni pé ó fi ẹ̀yìn ìyàwó rẹ̀ wé ti ya rẹ̀ wà wá kọ́ alayhi fil layl ó wá báyàwó rẹ̀ sùn lóru. ó ní la anna dhalika kana minhu bin nahari kì í ṣe pọ̀sán ló ṣẹlẹ̀ o àwọn àfẹ́ẹ̀sìn ni wọ́n sọ eléyìí o. Buna Abdul Barri mo dẹ̀ ti sọ bí tó ti máa ká o tarjuma Ata'ul Kharasani Buna Abdul Barri jẹ́ kó yé wa ń bẹ̀ pé ẹ má jẹ́ a máa lọ tí ò so mọ́ nǹkan mọ́ra wọn. Òru ló ṣẹlẹ̀ kìí ṣe ọ̀sán kò ṣẹlẹ̀ lọ́sàn-án kò sọmọlẹ́yìn Ànábì tó lè gbójú gbáyà tí ó báyàwó rẹ̀ sùn ní ọ̀sán àwẹ̀ kó sì mọ̀ọ́mọ̀ kí lè fẹ́ sọ àwọn sọ̀hábà dà. Kò sí sọ̀hábà náà tó lè gbójú gbóyà lọ́sàn-án àwẹ̀ kó sì mú yàwó ẹ̀ kó sì bá a sùn tó sì mọ̀ọ́mọ̀ ìnira ò mú wàhálà ò bá nǹkan kan ò ṣe kò ṣàṣìṣe láwọn tẹ́ ẹ ní wọ́n mọ Ọlọ́run dójú àmì la ilaha illallah. Ọ̀rọ̀ burúkú ni o ẹ̀yin gan lẹ́ ń bá àwọn sọ̀hábà ló kọjá o kẹ́ ẹ wá máa ní sọ̀hábà kan mọ̀ọ́mọ̀ ó báyàwó rẹ̀ sùn lọ́sàn-án àwẹ̀. Ẹ wo bẹ́ẹ̀ ṣe yẹ̀yẹ́ àwọn sọ̀hábà tó bá yá ẹ ní wọ́n bú sọ̀hábà ẹ tún ní kò ní dáfẹ́ ní tó bá bú sọ̀hábà ẹ̀yin lẹ́dẹ̀ ń bá àwọn sọ̀hábà ló kọjá pé sọ̀hábà kan mọ̀ọ́mọ̀ ó báyàwó rẹ̀ sùn lọ́sàn-án àwẹ̀. Ṣé rí pé ẹ ní làákàyè rárá pẹ̀lú rúrònú báyìí ẹ wà ní wọ́n bú sọ̀hábà àní àfọwọ́ Ibn Abdul Barri lọ́dọ̀ Sa'id ibn látọ̀dọ̀ wọn min tariqi Sa'id ibn Bashar an Qatada an Sa'id ibn Musayyib wọ́n ní anna rajula alladhi waqa'a ala imra'atihi fi Ramadan ẹni tí wọ́n ló báyàwó ẹ̀sùn ní Ramadan ní fi ahdi nabi láyé ànábì Suleiman ibn Sakhar ni. Kutubi sọ pé kì í ṣe òun ẹlòmíì ni. Àfáà wa ní Ibn Abdul Barri ní azunnu hadha wa aman ròyìnròyìn ni ká máa lọ ọmọ Ramadan kàfàrà Ramadan kọ́ ó ní li'anna al-mahfuz torí pé n tó dájú tá a harí nínú ọ̀rọ̀ yẹn pé anna uzọ ara min marati ó fi ẹ̀yìn ìyàwó rẹ̀ ó fi wé ti ìyá rẹ̀ wa waqa'a alayha fil layl ó wá báyàwó yẹn sùn lọ́gànjọ́ òru. La anna dhalika kana minhu bin nahar kì í ṣe pé ó ṣẹlẹ̀ lọ́sàn-án Ibn Abdul Barri ló wí bẹ́ẹ̀. Ẹ má bà ìsìláàmù yìí jẹ́ ẹni tí bàbá wa Mudirul Markaz ń tẹnumẹ́nu ẹ má kó tí ò sínú ẹ̀sìn yìí wọnú ẹ̀. Qala Ibn Hajar rahimahullahu ta'ala àwọn ní wa ya'tamilu an yakuna qawluhu fi riwaya al-madhkura wọ́n ní ó ṣeéṣe ká gbé ọ̀rọ̀ yẹn nínú rìwáyà yẹn ká gbé lọ sórí yìí pé waqa'a ala imra'atihi fi Ramadan wọ́n ní ayé ìtumọ̀ rẹ̀ ni pé laylan ọ̀gànjọ́ òru ni. Ibn Hajar ló tún wí bẹ́ẹ̀ torí pé Kutubi wá 16 minutes tó bá ti wá 16 minutes yẹn yóò wá sá lọ tó bá rí pé ọ̀nà ti dí ọ̀nà díjú ọ̀nà dàrú yóò sá lọ. Èyí tó wá yà mí lẹ́nu pé àwọn tí wọ́n wá jọmọ kéwu rẹ̀ Ọlọ́run nìkan lọ́ba tó lè ṣàánú wọn. Ṣé gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn rẹ̀ ní tí wọ́n jẹ ni wọ́n wá o tọrọ kọ́bọ̀ tí wọ́n ń fún wọn ní òye ìkan tó tiẹ̀ ń sọ̀rọ̀ èèyàn ṣe fẹ́ sọ̀rọ̀ tó ń kó tọ́píìkì mẹ́ta bíi blọ́gà mẹ́rin yóò wá kọ ash kìíní kan ìyẹn ṣe wá jẹ́ tọ́píìkì Islam ẹ̀ ń blọ́ọ̀gì ní ẹ̀ sọ̀rọ̀ ẹ̀sìn. Kutubi ò wá ní kò ní prógráàmù kan yàtọ̀ sí Mudirul Markaz ẹ wo ohun tóun náà ń bú sí Mudirul Markaz yóò wá ní wọ́n ń bú sọ̀hábà alẹ́ yìí sọ pé sọ̀hábà báyàwó sọ lọ́sọ̀ Ramadan èwo ló burú jù nú ẹ̀ ẹni ó pe ẹni tẹ́ ẹ sọ pé ó tú ọ̀rọ̀ kan pẹ̀lú pé sọ̀hábà kan dẹ̀dẹ̀ wù rẹ́ pẹ̀lẹ́yìn tẹ́ ẹ sọ pé sọ̀hábà kan o ó mọ̀ọ́mọ̀ o ó ṣe ṣìnà títí ó tún wá ṣe dọ́sán àwẹ̀ ẹ̀yin tẹ́ ẹ sọrú yìí nì tẹ́ ẹ fi ba sọ̀hábà jẹ́ ẹ̀yin ba sọ̀hábà ló kọjá nì ẹni wọ́n ń báyàwó sùn lọ́sàn àwẹ̀ wọ́n sì mọ̀ọ́mọ̀
ìnira ò mú wọn wàhálà ò bá wọn ọlọ́run wá jábọ́ kúrò lẹ́mìí wọn wọn rí ọlọ́run mọ́ ẹ̀dẹ̀ ń parọ́ mọ́ sàhábà astaghfirullah alazim Abu Hurairah radiyallahu ta'ala anhu tóun náà jẹ́ yehudi tó wá gba Islam talu Qur'ani ti kì wá nílò tẹ́lẹ̀ pé minhum ummiyuna la ya'lamuna al-kitaba illa amaniya nínú wọn bẹ́ o aláìmọ̀kan ni wọn o wọn mọ nǹkankan nù tíra kọjá ntẹ́mi wọn bá gbé wá ṣèbá Abu Hurairah ló ń sọ ń jò ní wípé òun gbọ́rọ̀ lẹ́nu ànábì tó ti ní wa rabbil Kaaba tó tún fọlọ́ ń búra tó padà tó wá yí padà ńgbà táwọn èèyàn sọ pé ànábì ò sọ bẹ́ẹ̀ tó lóun gbọ́ lẹ́nu al-Fadl ibn Abbas fi Sahih al-Bukhari ó wà ní Sunan Abi Dawud mo kó tiẹ̀ ń jò ní lóore pé ó sọ wípé ó ní man asbaha wa huwa junbun falyuftir aw fala yasum ẹnikẹ́ni tílẹ̀ bá mọ́ bá tí jánábà bá ń bẹ lára ẹ̀ Abu Hurairah ní kò gbọ́dọ̀ gbààwẹ̀ pé òun gbọ́ lẹ́nu ànábì ni ńgbà tí Ummu Salma àti ìyá wa Aisha dẹ̀ sọ pé rárá kódà ilẹ̀ a máa mọ́ bá ànábì wa huwa jumban wa huwa jumbun tó yóò lẹ́gbẹ̀ẹ́ lára àdè wa huwa sọ ìmọ̀ àdè gbààwẹ̀ ó yẹ ṣẹ̀ wá yí padà ó lóun gbọ́ lọ́dọ̀ al-Fadl ibn Abbas ni ó sì tún fọlọ́ ń búra mi kan pé wa rabbil Kaabati èmi kọ́ ni mo sọ wípé ẹni tí ẹ̀gbin bá ń bẹ láyà kó gbà ẹ̀ ó ní qala ar-rasul òjíṣẹ́ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ó sì ní wa rabbil Kaaba òun fọlọ́n tó ní Kaaba búra ṣáwàlá kọ́lẹ̀ ni ẹ̀yin ni wọ́n ń bú sọ̀hábà alẹ́ yìí ń ba àwọn sọ̀hábà ló kọjẹ́ ẹ̀ láwọn sọ̀hábà ń bóbìnrin sùn lọ́sàn-án àwẹ̀ amdan pẹ̀lú ìmọ̀ọ́mọ̀ ìnira ò mú wọn nǹkan kan ò ṣe wọ́n sì gbójú gbáyà ẹ̀ẹ́dẹ̀ ṣe làákàyè kẹ́ ẹ ronú sí ẹ̀ẹ́dẹ̀ lẹ́ẹ̀ nímọ̀ ẹ̀ẹ́dẹ̀ lẹ́ẹ̀ ń gbèjà sọ̀hábà ìjà sọ̀hábà kọ́ lẹ̀ ń gbé ìjà ń tẹ́ ẹ fẹ́ jẹ tẹ́ ẹ fẹ́ mú tó fẹ́ bàjẹ́ ńlẹ̀ lárúbáwá ló dá wàhálà lẹ̀ àfi tá a bá tanra wa àní àfàwà Ibn Hajar sọ fún wa pé ọ̀rọ̀ yìí o wàkọ́ alamrati fi Ramadan yẹn o ayé laylan ọ̀gànjọ́ òru ni o ba'da an za'ara minha lẹ́yìn tó ti fi ẹ̀yìn ìyàwó rẹ̀ wé ti ìyá rẹ̀ fala yakunu wa'man kò yẹ kí lè jẹ́rù yìí ròyìn wala yalzimu ittihad so a gbọ́dọ̀ wá máa pa méjèèjì pọ̀ àwọn ọ̀rọ̀ tí ò jọra wọn ẹ wá dákun àwọn àfa àgbàtẹ wa ni wọ́n mọ kéwú lẹ́ni tí wọ́n wá ń sọ̀rọ̀ kàfàrà kéwú ọ̀hún wá dàbáyé gbogbo àwọn àfa àgbà mi ẹlòmíì náà tó jẹ́ ọmọ mọ́kàsì tó fẹ́fẹ́ tanú wí látara pé àfẹ́ràn jákímẹ́lì gbogbo wọn ti lọ́ọ̀lì dé nísìn àtẹ̀mí tó fi ẹ̀tanú wí pé àfẹ́kàn kórìíra já aláwọn èèyàn ò ní farabalẹ̀ bẹ́ẹ̀ nìkan bá ti sọ̀rọ̀ wọ́n yabọ́ tanjọ́ kejì látara pé wọ́n kórìíra ẹni nì àwọn náà fẹ́ blow bẹ́ẹ̀ nìkan pè mí pọ́ ọmọ kan bó ní mi ò tí èmi ò rí pé yẹn ń bú mi pé wọ́n bú Ànábì Muhammad sallallahu kí wá ló kàn mí pẹ̀lẹ́ nìkan bú mi tó ti yé báyìí nísìn àtàpọ́lọ́jì kí n tẹ̀mí pẹ̀lú apọ́lọ́jì nígbà tí ó kàn mí torí mi ò ní wò ó mi ò sì ní gbọ́ kódà máa ń pè yàn bá sẹ́ndì àwọn kìnnìkan ẹnìkan bú mi ó sọ̀rọ̀ kan ó wá ń sẹ́ndì ẹ̀ sí mo lè torí ẹ̀ blọ́ọ̀kù wọ fún rẹ ó nídìí àti sẹ́ndì ẹ̀ sí kí ni kí n fi ṣe kí ni wúlò rẹ̀ kò ní wúlò Ọlọ́run kó dáhùn kó ṣíjú àánú wọ̀ wá Islam ẹ̀sìn mímọ́ ni ìmọ̀ yẹn ò dẹ̀ jókòó sí sàmọ́ nìkan kìí ṣẹ̀sìn àwọn sọ̀hábà kìí ṣẹ̀sìn àwọn tábàáyìn kìí ṣẹ̀sìn àwọn àhímọ̀ kìí ṣẹ̀sìn àwọn àfà ẹ̀sìn Ọlọ́run ẹ̀sìn Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam alukurani wa parí ẹ̀ pé yu'tal hikma man yasha Ọlọ́run a máa fẹ́ ni tó bá wọn lágbọ́yé mímọ̀ kò dá dúró sígbà kan kò wá sẹ́ni tí ò lè fún ẹni tó bá wá fún yẹn àwọ̀ àmọ́ ò pé ibẹ̀ yẹn kọ́ ló yẹ kó fi sí ẹni ó lọ jámíà ọ̀dọ̀ yẹn lóko rẹ àwọn tí wọ́n lọ jámíà ń sìn wọ́n rí ọ̀rọ̀ yìí gan yanjú àwọn tí wọ́n láwọn lọ jámíà ọ̀rọ̀ yìí wọ́n rí yanjú tẹ́lẹ̀ kó kò sí láì fi ká lọ jámíà kò sí láì fi tó dání ká lọ kẹ́kọ̀ọ́ ká kẹ́kọ̀ọ́ torí pé Ànábì sọ fún agba ala ilmu minal mahdi ila lahadi ọ̀rọ̀ mímọ̀ yìí ò níjọ́ tí wọ́n bá ti bí wa báyìí tí tá a fi torí wọnú sáré ni àmọ́ wà ní tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ ká sọ pé tí wọ́n kọ sínú ìwé nìkan láàmàkà á gbọ́dọ̀ kà mí rárá Islam kọ́ lè yí o bá ẹnìkan wà múrònú wa ẹ wo ń gbà tá a sọ̀rọ̀ alimiraju
Kutubi wá 16 minutes ó dẹ̀ sálọ ó lóun padà bọ̀ fún Al-Mubaraku ni ò bá padà wá mọ́ wọ́n tún wá pè fún dìbẹ́tì ló bá ní rárá Mudirul Markaz ló dá ọ̀rọ̀ yẹn lẹ̀ ṣe yóò ṣe wá rọrùn àwọn tí wọ́n sì mọ kéwú jù ọlọ́mbẹ nínú ọmọ Mudirul Markaz o táwọn tó yẹ pé o lè jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn tí wọ́n náà sì mọ̀ ìwọ náà mọ̀ àmọ́ nítorí bó ṣáà ń wá àjàbọ́ ó máa ní sympathy pé Mudirul Markaz ló ń fẹ́ bá ṣe ibi debate ní ìwọ tó já sí pé èyí tá a ṣe ń rán lẹ̀ yìí gan ọwọ́ rẹ̀ ò ká àní ìbéèrè tá a bi Kutubi léèrè wípé kí lorúkọ sọ̀hábà tó báyàwó rẹ̀ sùn lọ́sàn-án àwẹ̀ alẹ́ parọ́ mọ́ sọ̀hábà ni kò sí sọ̀hábà tó báyàwó ẹ̀ sùn lọ́sàn-án Ramadan kò sí sọ̀hábà kankan Allahu alam bóyá Abu Hurairah bó ti parọ́ mọ́ Ànábì ń jó ní náà bóyá arọ́ ni Allahu alam bóyá wọ́n parọ́ rẹ̀ mọ́ Abu Hurairah ni Allahu alam bóyá wọ́n parọ́ rẹ̀ mọ́ Bukhari ni Allahu alam torí pé àdìsí tí mo kà yìí ala shartil al-Bukhari wa Muslim lórí ọ̀nà tí Bukhari àti Muslim mọ̀ gbà mú àdìsí wa làdìsí yẹn gbà wá àdìsí tí mo kà yìí ọ̀rọ̀ yìí ti clear pé ọ̀rọ̀ pé ẹnìkan báyàwó sunu rọ̀ yóò wá máa sọ kàfàrà ìrọ̀lẹ́ ń pa sọ̀hábà kankan ò báyàwó rẹ̀ sùn lọ́sàn-án àwẹ̀ ìrọ̀lẹ́ pamọ́ sọ̀hábà ẹ bà sọ̀hábà lórúkọ jẹ́ ẹ má bà wọn sọ̀hábà lórúkọ jẹ́ mọ́ bẹ́ẹ̀ ti bà Nábì lórúkọ jẹ́ pé ó ń fọmọ ọdún mẹ́fà tí ò wá sẹ́nìkan nu yín tó lè fọmọ ọdún mẹ́fà tí ẹ̀ kalẹ̀ a sì sẹ́nìkan nu yín tó lè fẹ́ ọmọ ọdún mẹ́fà ṣé nǹkan ń ṣe yín ni ṣèbẹ́ yín náà ti bímọ ọmọ ọdún mẹ́fà yín ẹ fà á kalẹ̀ ṣèbí Kutubi ó ṣàtì lọ́mọ tí ó pọ̀ ọdún mẹ́fà ẹ dákun ẹ tiẹ̀ gbọ́ná ẹ wá fọmọ ọdún mẹ́fà lọlé ọkọ ẹ bà Nábì ló kọjẹ́ ẹnìkan wá ń sọ pé àwọn ọ̀rọ̀ tí ò dá tá à ń sọ máa Nábì yóò dáa ó ń kan Islam lábùkù ó ń yẹ̀yẹ́ Islam àwa nìkẹ́ni yẹn mú ẹ wá wo táwọn èèyàn pòsì káàkiri lórúkọ súnà náà ní ká afẹ́kànmọ́ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa ń bẹ lọ́hùn kú fún yàn kò tuntun bẹ́ẹ̀ bá ń kọ RIP fún yàn kò tuntun ẹ gbàgbé kálukú ni wala yahiqu al-makru sayyi'u illa bi ahlihi ẹnìkan ò ní dá ète kò sí tí ó tọ́ sẹ́niyẹn náà kọjá ète tó dání òun náà àtàwọn ọmọ rẹ̀ àtàwọn ẹbí ẹ̀ náà ni wọ́n jọ forí kò sùkọ́lọ̀ kó dákun kó ṣíjú àánú wa ọ̀rọ̀ kàfàrà kò sí tó ń jẹ́ kàfàrà fún Ramadan èyí táfà kan gbé wá sí tiẹ̀ kalẹ̀ pé ẹ dákun wọn láfa kan ó ní kò sí kàfàrà táwọn yẹn wá ní ha ó ní bẹ́ẹ̀ náà yẹ ṣe àwọn ní oṣù lọ́mọ bá ó tún bú àfa yẹn òun ò sì máa ń parẹ́ o kò máa ń parẹ́ o ìta gbàgbé ni pé ọ̀rọ̀ mímọ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ àfa àgbà àfa kan ti dàgbà sínú ìsìlámù yàgbà àfa àgbà ni ó yàtọ̀ sóní mímọ̀ àgbà wọn ò jọra wọn tó bá ń sọ̀rọ̀ mímọ̀ Kutubi lè máa sọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ ká máa sọ pé lágbájá ẹlẹ́bọ ìlànà inú torí pé ọmọ kéwù Saheed Shittu ní gbogbo wọn wallahi alazim ọmọ kéwù Saheed Shittu ní gbogbo wọn wọn lá Nábì sọ pé máa bo ìtura àná wọn gbé mi dé kí n lè máa ṣe pé súnà wo lẹ wá ń ṣe téèyàn lọ máa ṣe pé ní haram irọ́ náà wọ́n ṣàárí ẹ tó ya fọ́tò níwájú ilé òòṣà ìwọ ṣe débẹ̀ ìwọ rántí fọ́tò yẹn gbà tí wọ́n fi ń bú àwọn ẹni yẹn bàbá Muyideen Bello ṣe tó burú wọ́n lọ kí àwọn èèyàn kẹ́dùn ní Islam ò ní ká má kí kèfèrí kẹ́dùn tó bá já lásùnmọ́ wa kèfèrí tó bá kú tó já lásùnmọ́ wa bóyá ẹbí wa ni tàbá alájọṣe wa ni kódà kó jẹ́ kèfèrí Àlí ò lọ bí tó kú bàbá rẹ̀ ni ráwọn sàhábà tí wọ́n lọ bí tó kú bàbá wọn ni tí bàbá wọn sì jẹ́ káfìrí ni Islam wo lẹ fẹ́ dàrú tẹ́ ẹ̀ mọ́ ń tẹ́ ń ṣe èmi ò mẹ́ni tí yóò wọ̀ náà o mi ò sì mẹ́ni tí yóò wà àlìjánnà o torí èmi fúnra mi àti ìjọba bí tá a jọ fẹ́ wọ̀ o àmọ́ àdánwò Saheed ni pé kò rí pẹ́ nìkan wà láyé ìyá fòun nìkan bó ṣe wà yẹn àsìkò ń bọ̀ tí Saheed ó pèrè lánàbí Ọlọ́run ẹ lọ kọ́lẹ̀ nínú kó pèrè ẹ̀ ní Mahdi àbí kó padà lóhùn lànàbí Ìsá tó ń bọ̀ wá ẹ lọ kọ́lẹ̀ ẹ rí i pé ibi tí ó padà ń lọnu òun nìkan ni èé ṣe mistake láyé òun nìkan ni èé ṣìṣe tó bá dẹ̀ fẹ́ wá ẹ má bínú kinní kan lórí irọ́ náà ni o kì í ṣe pé wọ́n ń ṣe apology o
because tubu ila Allahi tawbatan nasuha lọ́lọ́run sọ àwọn tó sì wà lẹ́yìn rẹ̀ ẹ̀ ní gbọ́ wọn kan lẹ́nu wọn torí pé wọ́n mọ̀ pé táwọn bá sọ̀rọ̀ àṣírí tàwọn náà ó tú ẹgbẹ́ tí ń sọ pé kò ní dá fún gbogbo àgbà tí ń sọ pé kò ní dá fún gbogbo àfọ̀nsún náà torí pé wọn ọ̀sọ̀ títọ́ tó sì dárúkọ wọn ẹ̀ẹ́rì pórí yín ni ó padà fàbọ̀lé yóò fàbọ̀ sórí yín Ṣéhù Yahya Sàlátì ó ti kángi mọ́ Ṣéhù Ṣáàdìlì tí ò sí láyé ó ti kángi mọ́ kódà ó ní kọ́mọ yẹn sọ yí pé Ṣéhù Ádámọ̀ ló pa Ṣéhù Ṣáàdìlì àti Ṣéhù Abdullahi Sàlátì láwọn tí wọ́n já sí pé lẹ́yìn tí Ṣéhù Ádámọ̀ kú làwọn méjèèjì jáde láyé ẹ wá wọn lórí ibú kẹ́lẹ̀ mọ́ bọ́rọ̀ Saheed ṣe burú tó kò lè yóò máa pa irọ́ lórí irọ́ báyìí yóò máa pe wàlọ́ọ̀hì yóò máa fọmọ ṣépè yóò máa fìyàwó ṣépè Saheed ò gbọ́dọ̀ ṣépè kó jọ yàn lójú kó gbọ́dọ̀ ṣépè kó jọ yàn lójú ó wá ní wàláhì tàláhì Sunday Igboho wọ́n máa sọ fún bàbá súnmọ́ bí kó dẹ̀ máa sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yẹn wàláhì Saheed ò ní bàbá rẹ̀ kò ní bàbá kan kò ní bàbá rẹ̀ kò léyàn rẹ̀ kan kò lè rí bẹ́ẹ̀ bàbá àgbàlagbà kó má sí ìbọ̀wọ̀ fọ́jọ́ orí káwọn èèyàn dẹ̀ máa wọ pé à ń tó ṣe yẹn náà tó dáa ni ṣàlébù wà nù pé ẹnìkan wọ́n já lájọṣe wọ́n mara wọn wọ́n dá síra wọn wọ́n lọ kẹ́dùn ń bẹ̀ bàbá yìí ò lọ bá wọn kírun sí wọn lára ó lọ kẹ́dùn ni ṣó ti yé báyìí nísì ìbánikẹ́dùn ṣe wá dọ̀ràn ọlọ́dàkùn ṣíjú àánú wa eléyìí bó ṣe rí náà nù ibí náà ni a fi àdàgbà ètò náà rọ̀ sí kọ́lọ́n kó dákun kó ṣíjú àánú wa bàbá wa Mudirul Markaz ọlọ́run dákun bá wa jọ gùn lẹ́mìí fún wa kọ́lọ́n jẹ́ wọ́n túbọ̀ pẹ́ fún wa so èyí tá a sọ pé ẹni tó ń ṣe nǹkan oṣù ó lè gbààwẹ̀ a kú lórí àṣírí kan mẹ́rin wá wọ́n mẹ́rin wá o àfa kàkà kan mẹ́rin wá wọ́n rẹ́rìí mú wa o kọjá wọn gbẹ pé alifariku bẹ́ẹ̀ náà àdáwò àlùkọ̀dọ́ ni wọ́n ń béèrè o wọ́n fi ọ̀rọ̀ Ibn Taymiyyah alẹ̀ wọ́n fi ọ̀rọ̀ Al-Fayyumi lẹ̀ wọ́n fi ọ̀rọ̀ àwọn afẹ́ elédè lẹ̀ àníṣe kọ̀dọ́wùsẹ́ ìjọsìn tí wọ́n ń ṣe lọ́wọ́ lọ́lọ́run máa ń lò ó fún àwítán ìkan ní wọ́n sọ pé past tense ni kọ́dọ́ ṣáwa sọ pé present tense ni àní wọ́n ti ṣèjọ́sìn yẹn rí i pé wọ́n ní làákàyè àwọn náà tó ń sọ pé kọ̀dọ́ wọ́n ní fíìlù mọ́dí ní past tense ni àní wọ́n ti ṣèjọ́sìn yẹn mi rò pé ó gbọ́ kọ̀dọ́ ṣẹ́gẹ́tì mi sìn kọ̀dọ́ wọ́n ti parí ẹ̀ ìtìmáàmù ni Yakudi wọ́n ń parí ẹ̀ wọ́n ó parí ẹ̀ kọ̀dọ́ òbí parí ẹ̀ nǹkan ti parí iṣẹ́ náà ti ṣe náà ti parí ní kọ̀dọ́ òwù ìtìmáàmù ọlọ́ngọ́ ni ìdákọ̀dọ́ àmọ̀ra tó ń bá ti parí iṣẹ́ kan ìdákùdíyà ti sọ̀láàt nígbà tí wọ́n bá kírun tán ẹ dákun ìgbà wo ni wọ́n kírun wọ́n ti kí àsìkò yẹn ti kọjá yẹn la ní kọ̀dọ́ kẹ́límọ̀ yẹn èyí ṣe kẹ́límọ̀ tá a fi ń sọ irun èyí tó ti ṣe náà lò fún àdáwù lèyí tá a máa padà fi san àwọn àfọ onífíkíwù náà padà yálé méjèèjì lò fúnra wọn ló padà dàrú mọ́ra wọn là ń lo àdáwù fún kọ̀dọ́wù là ń lo kọ̀dọ́wù fún àdáwù ẹ lọ kà nínú tírà Ibn Taymiyyah ẹ lọ kà nínú Mawsu'atu al-Fiqhiyya Turkiyya wọ́n ti kà ó èmi tí o sì ti kà ó tí rí kà ó ẹnu pé ọ̀rọ̀ yẹn tóbi ọ̀rọ̀ a máa tóbi káfọ̀ bẹ́ẹ̀ bu ni ṣe bẹ́ẹ̀nu náà ni wọ́n fi wí bẹ́yìn bá gbà pé ó lè lo tébílẹ̀tì tó sì lè pa lára kó sì sí ẹ̀ mọ́nú ṣe kò ṣe nǹkan oṣù yẹn mọ́ ni ọlọ́run ṣíjú àánú wa yóò ràn wá lọ ọlọ́run kò ṣe dáadáa fún wa bàbá wa Mudirul Markaz àdúrà wa ta máa ń ṣe fún wọn béèyàn bá ní kẹ́ ẹ kú yóò kú lọ́dún yìí kò ní kú tìrantìran béèyàn bá ní kẹ́ ẹ má lálàáfíà kò ní lálàáfíà tìrantìran béèyàn bá ní kọ́rọ̀ yín má dayọ̀ ọ̀rọ̀ rẹ̀ náà ò ní dayọ̀ tọmọtọmọ tìrantìran wọlá pé ní tó béèrè náà lá fún ọlọ́run dákun bá wa jó rí bẹ́ẹ̀ fún wọlá pé ẹ wúlò fọmọdé ẹ wúlò fágbà ọlọ́run dákun má gbà yín lọ́wọ́ wa Allahumma يا من شفيت أيوب وكشفت ضر يعقوب اشف كل مريض يتألم ولا يتكلم اللهم إنا نسألك الشفاء لشيخنا حبيب الله آدم عبد الله العلوري ولكل روح أجست عن النوم بسبب المرض رب أري ثم أون
ثم اشف كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير اللهم يا من شفيت أيوب وكشفت در يعقوب اشف كل مريض يتألم ولا يتكلم اللهم إنا نسألك الشفاء لشيخنا حبيب الله آدم دليل لوري ولكل روح نائسة عن النوم بسبب المرض رب أري ثم أول ثم اشف كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير اللهم يا من شفيت أيوب وكشفت در يعقوب اشف كل مريض يتألم ولا يتكلم اللهم إنا نسألك الشفاء لشيخنا حبيب الله آدم دليل لوري ولكل روح نائسة عن النوم بسبب المرض رب أري ثم أول ثم اشف كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير لقد جاءكم لإيلاف إن آتينا فاتا بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم حريص عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم يوم الدين إياك نعبد وإياك نستعين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ولا حول ولا قوة إلا إبام كل هذا ما يكون في مولديه Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. Ajẹ́ bàbá. Masha Allah bàbá wa kájú ẹ bàbá aṣàdúrà fún yín ọlọ́wọ́n ní jó dàrú la ilaha illallah bàbá àlùbáríkà àwọn ọmọ bàbá alágége confam ọlọ́wọ́n ní jó dàrú ọlọ́run dákun ọ̀rọ̀ yín yóò máa yọrí sí rẹ ni bí èèyàn bá ní kẹ́ ẹ rí ìdààmú wọnú ọ̀rọ̀ ẹ̀ yóò máa rí ọ̀run ni yóò bá wọlá ìfẹ́ bàbá láyégi àdéhùn ní fún bàbá wọlá àwọn mi lórílẹ̀ ọlọ́run ní jẹ́ ká padà sí bó àpadà sí gbà ọlọ́run ní jẹ́ ó wọlé tọ̀ yín lọ́la la ilaha illallah muhammad rasulullah wala hawla wala quwwata illa billah masha allah ní báyìí mo ṣàdúrà fún bàbá wa Dégìtẹ̀ lóṣogbo so ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò wọ́n tó bá kan náà bàbá wa Albashir Adégbọlá ní ìlú Ọ̀yọ́ ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn a fẹ́ ṣí ojú òpó lẹ̀ báyìí bàbá tó bá ara àwọn tó fẹ́ pè wọlé nínú wọn náà àbáwọn tí wọ́n bá fẹ́ dá sí àfẹ́ni tí ó kàn wá máa parabuléètì tí ó ní tó fẹ́ sọ so kọ́lọ́n kó ṣíjú àánú wa bàbá wa Aládé Bákàrè ọlọ́run bá wa ṣíjú àánú wò yín alájà Yétúndé l'Amẹ́ríkà bá mi ṣíjú àánú wò yín alájì Ismail Ọlálẹ́mí àwọn èèyàn ròyìn gudugudu èyí tẹ́ ṣe ń nu Ramadan yìí púpọ̀ ọlọ́run bá wa ṣe dáadáa fún yín bàbá wa kájú ẹ̀ bàbá ọjọ́ recharge card ọjọ́ owó ọjọ́ adìyẹ fáwọn obìnrin fáwọn ẹlòmíín náà olúwa ọlọ́run dákun inú yóò máa dùn títí láéláé ni o gbogbo ń tọ́lọ̀ ń ṣe fún yín ọlọ́run ò ní fi wọ́n bà yín nú jẹ́ la ilaha illallah torí pé islam gidi lẹ́ ń ṣe àwọn tá à ń sọ yìí wọ́n rírú islam yẹn ṣe àfi islam ká bá yẹn jẹ́ ká bá yé yẹn jẹ́ ká ní kéèyàn ó kú kéèyàn ó ṣàárẹ̀ káyé èèyàn mọ́dà láfíà islam táwọn ń ṣe nu ṣọ ọlọ́run dákun kó bá wa ṣíjú àánú wò yín kó ràn yín lọ́wọ́ kárí gbogbo àfáwà Jamalu Abubakar àfáà náà rìnrìn àjò díẹ̀ ọlọ́run bá mi ṣíjú àánú wò wọn kó ṣe dáadáa fún wọn kárí gbogbo àwọn tí wọ́n ran ètò yìí lọ́wọ́ lọ́nà kan àti ọ̀nà kejì ọlọ́run mọ̀ yín o ó sì mọ ilé yín o ó máa ń tẹ́ fẹ́ ó máa ń tẹ́ ń béèrè o ọlọ́run bá wa ṣe fún yín kó bá wa ṣíjú àánú wò yín lọ́nà la ilaha illallah muhammadu rasulullah wọ́n dà pa ní ìpè kan. salamu alaykum. wa aleykum salam wa rahmatulah barakatu ẹ dákun ta ló ń pè wá láti bọ̀ sá. wa aleykum salam ta ló ń pè wá láti bọ̀. naam bismillah. ẹ kálẹ́ sà. allahumma amin.
àmín 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 àmín. Naam. àwọn àwọn ègbò tó àwọn ègbà bẹ́ẹ̀ni. Naam. Naam. Gbọ́ yín mọ́ dáadáa bàbá wa Ọlọ́run kó ṣíjú àánú wò wá. Salamu alaikum. Salamu alaikum sara ẹ dákun ta ló ń pè wá láti bọ́ sà. Abdul Fatai ló ń sọ̀rọ̀ sà ẹ kálẹ́. Láti bọ́ bàbá. Láti Lagos State náà ni. Masha Allah bismillah. Ok ẹ kálẹ́ sà. Alhamdulillah. Ọlọ́run ní payín sí Ọlọ́run ní fi ń láwa lójú o. Allahumma ní gbogbo ìgbà tí mi bá jí tí bá wo bí Islam ṣe ń lọ lọ Yorùbá wàláhì nígbà lópin ìgbà tí mi bá ń rí yín tí mo bá ń gbọ́ yín wàláhì èmi máa ń ṣàdúrà fún yín ni àdúrà yín á sì máa gbà sí because ní gbogbo tó ń ṣẹlẹ̀ ní Islam àwọn alùsùnà lẹ́ni ẹ̀yin nígi tó ń gún wọn lójú tí wọn tilẹ̀ gbórí ìta tí ìgbọ́n wọn bá yọjú ẹ bá mú kí dáre tẹ bá fi kàn wọn lójú wọn á gbórí wọlé lọ́wọ́ kan ni èmi ò rí wọn tó ń takò ọ̀rọ̀ tẹ́ ń sọ o èmi sì ní expect pé kí wọ́n tiẹ̀ gbìyànjú pẹ̀lú ohun tí wọ́n ní láti máa takò ọ̀rọ̀ yín wàhálà ìwọ̀n rí takò inú mi sì wá dùn ẹ̀yin gan ni ìfọkànbalẹ̀ wa nílẹ̀ Yorùbá lè ní lórí àwọn pípò wọ̀nyí Ọlọ́run nípa yín sí fún wa o Ọlọ́run máa ṣàlékún yín mọ́ nìyí ṣe rí ṣe ń gbọ́ mi sà. à ń gbọ́ yín à ń gbọ́ yín à ń gbọ́ yín. ṣe rí nípa iṣu àfa ṣìtù tí ẹ mẹ́nuba èmi ò tiẹ̀ fẹ́ jẹ́ kẹ́ ẹ lọ bẹ̀rẹ̀ rárá gẹ́gẹ́ tì mí sí ṣe rí the reason ni pé ṣe rí àwọn tí wọ́n ní nímọ̀ tí wọ́n gbọ́ pẹ̀lú ìmọ̀ tí wọ́n ní àwọn gan lèmi wá ń pìtì. bó ṣe rí nù. ọ̀sẹ̀ ìgbà tí kìíní sọ̀rọ̀ lẹ́ni àbáná ló tẹ̀ sọ̀rọ̀ tí mo àbúrò yìí mọ́ I told him that I'm a police officer you understand gọ̀gọ̀ wọ́n pè mí padà because èmi ò tiẹ̀ wá expect irú ẹ̀ kó tó wá máa ṣépè wọ́n parọ́ mọ́ Saheed tí Saheed ò parọ́ mọ́ yàn lérí àbí kò búra ìkéré ọ̀ṣun àbí kò gbé ọ̀rọ̀ mọ́yàn lẹ́sẹ̀ rí tó wá sọ pé ẹnìkan parọ́ mọ́ tí Saheed self tó ń búra fún aláì gbogbo ìpè tí àbúrò ẹ̀ mọ́ sí ìrọ̀lẹ́sà tó bá tiẹ̀ jẹ́ pé ẹni tó sọ pé wà lè ṣògùn parọ́ mọ́ ni àbúrò ẹ̀ mọ́ láforí gbogbo ẹ̀ pátá. ìyẹn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ṣé wàá pé ṣé wàá pé ẹ ló sà tẹ bá wà búra yìí mọ́ ẹ rí i pé bó bá lọ wájú lé ní yóò padà sẹ́yìn lọ́la lórí ọ̀rọ̀ Saheed Shittu. ṣé òun ò lẹ́bí láti sọ fún ní bó ṣe kò tó yẹn náà because òun dàgbà yókù tó bí lọ. Ọlọ́run aṣíjú àdúgbò wá bàbá. ẹ fi bàbá yẹn lẹ. ẹ ṣe sá Ọlọ́run abẹ́rẹ́ náà ẹsẹ̀ ló kún mọ́ yín sá. oníkálukú ń dáàbò kó tó bẹ́ẹ̀ jẹ ni jazakumullahu khairan masha Allah. Assalamu alaikum. Wa alaikum salam ẹ dákun ta ló ń sọ̀rọ̀ láti bọ̀. Masha Allah bismillah ẹ bá wa. Allahumma amin. Sallallahu alayhi wa sallam. Alhamdulillah. Sallallahu alayhi wa sallam. Amin ya Allah. Amin ya Allah. Amin jazakumullahu khair baba. Ọlọ́run bá a ṣe dáadáa fẹ́yìn náà ila al-amami insha Allah. Assalamu alaikum. Wa alaikum salam. ẹ dákun ta ló ń bá wa sọ̀rọ̀ láti bọ̀ sáwọn. Ahmad ló sọ̀rọ̀ láti Ìkòròdú. Masha Allah bismillah sa. ẹ kàlẹ́ sà. àwa pẹ̀lú yín bàbá. Ọlọ́run á ṣàlẹ̀ fún ìmọ̀ tẹ̀. Allahumma amin àti fẹ́yìn náà sáwọn. Ọlọ́run á gún yín lẹ́nu tó wà. Allahumma amin àtẹ̀yìn náà bàbá mi. Wàláì ẹ̀rí lè tu wá lẹ́gbọ̀n ni. Alhamdulillahi rabbil alamin. ṣùgbọ́n òṣìṣẹ́ ẹjọ́ tó lọ náà ẹ má máa dárúkọ Kútúbí náà ẹ má ń dárúkọ ẹ á máa rò pé ẹ ò dínà Kútúbí ò dínà ẹ má máa dárúkọ ẹ. ẹ rí i pé mo sọ pé final whistle a lè dárúkọ ẹ mọ́ fèrè gbẹ̀yìn lórí ọ̀rọ̀ wọn náà lélẹ́yìí torí wọn ní tó lè dá sínú ọ̀rọ̀ ẹ̀sìn. mo wo lẹ́kítọ̀ ẹ̀kọ́ lẹ́nìí ní tó lọ ṣe níbi kan wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ó yẹra fọ́tò pẹ̀lú gómìnà Ọ̀ṣun state
ó lóun ò mọ pé wọ́n yà wọ́n ní fọ́tò èèyàn tó dúró tó tò ṣé títò tó tò yẹn ṣó fẹ́ jẹ sàrí ni àbí títò òfin ló tò ó lóun ò mọ pé wọ́n yà wọ́n ní fọ́tò ọ̀gbẹ́ni onímọ̀ rárá ẹ má máa dárúkọ ọlọ́run aṣíjú àánú wa jazakumullahu khairan bàbá dada ilẹ̀ amami inshallah. salamu alaikum salamu alaikum láti Italy salamu alaikum salamu alaikum salamu alaikum. lọ́wọ́n kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ so inshallah ta'ala lọ́wọ́n kó ṣe dáadáa fún wa. salamu alaikum salamu alaikum naam ta ló ń bá wa sọ̀rọ̀ láti wọ naam àwa pẹ̀lú yín wa naam bismillah naam amin ya Allah. Amin ya Allah. Allahumma Allahumma amin amin ya Allah. bẹ́ẹ̀ ṣe tọrọ yẹn náà Ọlọ́run amin ya Allah. Pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run. Àwọn tó máa ń gbowó àwọn àjò ìbọn tó ló ṣe máa ń yí sí ìdásílẹ̀ rẹ̀. Tó lè tí o lè mú fáìlì ìgbé. Fáìlì mi, ojúlé kí ìjẹ́gbọ́n kan máa ń gbẹ̀ṣẹ̀ fún ìwò tán ni. Mo fún òun ìyá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ yìí dáadáa. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ tó wọ́n ṣe ń sọ̀rọ̀ ìgbéraga ni. Wọ́n ti ń ṣe léṣe tí wọ́n. Àwọn àgbà ti gbẹ̀ Naam. Amin ya Allah. Amin 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 ya Allah. Masha Allah jazakumullahu khair baba. Amin ya Allah masha Allah kullu hami wa nanu bi khair. Ọlọ́run kó ṣíjú àánú wa. Salamu alaikum. Salamu alaikum. Masha Allah ta ló ń pè wọ́n láti bọ́sà. Naam. Àwa pẹ̀lú yín bismillah. Ṣé ń bọ́ náà sá? Salamu alaikum. Gbọ́ yín dáadáa o. Gbọ́ yín ẹ má bínú nítorí Ọlọ́run bóyá kẹ́ ẹ tún pa pé padà sọ Ọlọ́run kó ṣíjú àánú wa. sọ Ọlọ́run dákun kó ṣe dáadáa fún wa kó ràn wá lọ́wọ́ kó bá wa gbọ́rọ̀ wá sẹ́sọ sọ àgbọ́n tí wọ́n ń wí yẹn dáadáa kọ́ Ọlọ́run kó ṣe dáadáa fún wa. Salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum. Wa alaikum salam. Ẹ dákun ta ló ń bá wa sọ̀rọ̀ láti bọ̀. Masha Allah. Naam naam. Àwa pẹ̀lú yín sà. Bismillah àwa pẹ̀lú yín. Salamu alaikum. Gbọ́n tẹ́ ń sọ dáadáa. Gbọ́n tẹ́ ń sọ dáadáa. Ó yẹ ó dà kó o ti fẹ́ clear báyìí nísìn. Bismillah bismillah. Wa alaikum salam ó ti clear báyìí. Wa alaikum salam bismillah.
ó ti clear báyìí. ó ti clear báyìí ó ti clear báyìí. mo ní àwọn nǹkan wọn àṣẹ ìmọ̀ àwọn tó kódà tí wọ́n rí. bó ṣe rí nù bàbá. kéde alábòsí ni wọn. ṣe bí àwọn tí sáyẹ́dì tí sún pè lẹ́lẹ́bọ píkṣọ̀ lásán ló máa ń gbé wá bí ẹ wò ń bí báyìí. kí ló dé tí píkṣọ̀ tiẹ̀ hàn pẹ̀lú Aláàfin tó pè lẹ́lẹ́bọ àti Sunday Igboho tí gbogbo èèyàn mọ̀ lẹ́lẹ́bọ tí wọ́n sì jọ jáde níwájú nítorí ibi tí wọ́n sọ yẹn ti ṣe pálásì ilé òòṣà ni. ìyẹn wá ní lẹ́nì kankan lẹ́yìn àbúrò ẹ̀ máa ń mẹ́nu bá ẹnì kankan wọn ò ní èdè ìfìfìlẹ̀. ẹ jẹ́ àfidájọ́ yẹn lẹ̀ fún Ọlọ́run kó ṣíjú àánú wa. ọ̀nà ẹ̀sìn tí wọ́n fẹ́ máa dájọ́ ẹni tó ti kú nígbà tí èsì fáwọn ni wọ́n dájọ́. Ọlọ́run kó ṣe dáadáa fún wa. Ọlọ́run kó ṣe àdákun èyí táwa ń ṣe lọ́wọ́ yìí Ọlọ́run kó gbà ní ìbádà lọ́wọ́ wa. kó sì mọ́ dàlú wa lẹ́yà. Ọlọ́run á jẹ́ kó wúlò fún wa. àmín ya Allah jazakumullahu khair baba. Àmín. jazakumullahu khair Ọlọ́run bá wa ṣe dáadáa fẹ́ yìí náà. Masha Allah, assalamu alaikum. Máṣàlá. So, ó kù bí 6 minutes 11 lu tá máa fi yẹn ṣe lọ. Now inshallah ta'ala káfí lè máa ṣe àdúrà fún àwọn ọmọ ìyá wa ká tó máa lọ. So pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run mo ṣàdúrà fún àfáwà Prince Alawa Abdulhakeem ọlọ́mọba aṣíjú àánú wọ̀nyí àfáwà Salahuddin Muhammad Jami Ọlọ́run dákun àpàdà sí ibú àpàdà sí ìgbà mọ́jọ wọlé tọ̀ yìí. Broda wa Báyọ̀mí Balógun ọ̀rọ̀ yín ò ní dàrú láéláé. Àfáà mi Salahuddin Muhammad Jami ọlọ́mọba mi ṣíjú àánú wọ̀nyí. Adéwálé Real Ọláoyè ọlọ́mọba mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Ọlámi Wùnmí Ọlọ́run dákun má jẹ́ kọ́rọ̀ yín dàrú láéláé. Lọ́lá la ilaha illallah. Bronzite Olúwa ṣeun Tìjání ọlọ́mọba mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Lọ́lá la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Bàbá wa Bádékalẹ̀ Ibrahim ọlọ́mọba mi ṣíjú àánú wọ̀nyí. Bákan náà Ibrahim Awọ̀dé ọlọ́mọba wa ṣe dáadáa fún yín. Suraju Thani ọlọ́mọba mi gbàdúrà yín. Suleiman owó ní kókó ọlọ́mọba gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Khadijat Oyèbánjí ọlọ́mọba mi ṣíjú àánú wọ̀nyí. Afọlábí Yusuf ọlọ́mọba ò ní jẹ́ kọ́rọ̀ yín dàrú. Fatayo Oníyèrè ọlọ́mọba gbọ́rọ̀ yín sẹ́sọ̀ lọ́lá la ilaha illallah. Afọwọ́ Lawal Rasheed ọlọ́mọba ṣíjú àánú. Ibrahim Tóyìn ọlọ́mọba gbọ́rọ̀ tí yín náà sẹ́sọ̀ lọ́lá la ilaha illallah. Yusuf Adébọ̀wálé Nurudeen aṣàdúrà fẹ́yìn náà ọ̀rọ̀ yín ò ní dàrú láéláé. Adébóyè Adérẹ̀mí Rasak ọlọ́mọba aṣíjú àánú wọ̀nyí lọ́lá la ilaha illallah. Afọwọ́ Waheed Agboola ọlọ́mọba wa ṣe dáadáa fún yín. Bákan náà afọwọ́ Nurudeen Afọlábí Kẹ́límà ọlọ́mọba gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Òdúpẹ́ Adéníkẹ́ Ọlọ́run dákun bá mi ṣíjú àánú wẹ̀. Adéníkẹ́ Òdúpẹ́ Ọlọ́run bá mi gbọ́rọ̀ tiẹ̀ náà sẹ́sọ̀ ọ̀rẹ́ ò ní dàrú láéláé àwọn èèyàn wa nù. Jimba Muhammad Abdallah Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. Ibrahim Awọ̀dé Ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú. Fádèyí Abídèmí Lukman Ọlọ́run bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Nurudeen Afọlábí Kẹ́límà Ọlọ́run bá mi ṣe. Afọwọ́ Wahab Abbas Abiola Ọlọ́run bá gbàdúrà yín. Kárí gbogbo wa tá a jọ wà lórí ètò. Ajá Abíkẹ́rímí Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. Ajá Aramide Karim ọlọ́mọba mi ṣíjú àánú wọ̀nyí. Àfáà mi ẹja lónìbù nílùú Germany Ọlọ́run níjó bàjẹ́ lọ́lá la ilaha illallah. Àyìnà Adésanya ọlọ́mọba mi ṣe dáadáa fún wọn náà. Abdulaziz Ọláníyì Ased ọ̀rọ̀ yín ò ní dàrú. Abdulwahab Ahmed Tijani Almalahi ọlọ́mọba mi ṣíjú àánú wọ̀nyí. Hasan Sharif T-Boy ọ̀rọ̀ yín ò ní dàrú láéláé. Alimi Muhyiddin ọlọ́mọba wa ṣe dáadáa fún yín. Alhaji Hakeem Akanji Balógun ọlọ́mọba wa ṣe dáadáa fún yín. Owó Fẹ́tì Armani Richway ọlọ́mọba mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Àfáà mi Sa'id Lawani Kakawa ọ̀rọ̀ yín ò ní dàrú láéláé. Lọ́lá la ilaha illallah Muhammad Rasulullah. Kenny Beckley ọlọ́mọba wa ṣe dáadáa fún yín o ọ̀rọ̀ oníkálukú wọ̀ ò ní dàrú. Alimi Muhyiddin Adiru Bogoti Ferron ọlọ́mọba mi ṣíjú àánú wọ̀ yín. Balógun Ṣẹ́gun ọlọ́mọba wa ṣe dáadáa fún yín. Alimi Muhyiddin ọlọ́run níjẹ́ kọ́ yín dá. Abiola Mashood ọlọ́mọba àgbàdo àti yín náà. Abdul Fattah Al-Ilori ọlọ́run dákun mọ́jà kọ́ yín dá. Àfáwà Seriki Abiola nílùú Kòròdú ọ̀rọ̀ tí yín náà ní dàrú ọlọ́run bá wa ṣe ń tẹ̀ fẹ́ fún yín. Yóò bá wa wọlá òru Laylatul Qadr èyí tí àwọn èèyàn ń ṣe lọ́wọ́ tá à ń wá yìí. Olúwa ọlọ́run dákun oore tí ń bẹ ń bẹ ọlọ́run dákun jó jẹ́ tẹnì kankan wa lọ́lá la ilaha illallah. Àfáwà Ọládélé Adébáyọ̀ mo ṣàdúrà fẹ́yìn náà ọ̀rọ̀ yín ò ní dàrú. Alhaji Ọ̀túnba Ọlásùnkànmí Abdulateef ọ̀rọ̀ yín ò ní dàrú. Láyé bá àfáwà Bronzite Olúwaṣeun Tìjání ọlọ́run bá wa ṣe dáadáa fún yín lọ́lá la ilaha illallah Muhammad Rasulullah. Ntoni kálukú wa ń fẹ́ ọlọ́njọ́ tẹ̀ wá lọ́wọ́. Ọlọ́run dákun Ramadan eléyìí má ṣe lópin Ramadan fún wa. Ọlọ́run dákun jẹ́ aṣọ ọ̀pọ̀ ẹ̀ lórí ilẹ̀ ayé lọ́lá la ilaha illallah. Àfáwà Muhammad Jami Alaba di Christ Alabaika di Christ ọlọ́mọba aṣíjú àánú òun náà. Gbogbo ọjọ́ Risala lápapọ̀ tí wọ́n ń jẹ́ olórí ọlọ́mọba aṣíjú àánú òun.
bákan náà àfọwà Muhammad Yusuf Adépọ̀jù ọlọ́run bá wa ṣíjú àánú wọn iṣẹ́ ọlọ́run yìí ọlọ́run má jẹ́ ó sú wọn o olúwa ọlọ́run dákun bá wa ṣàánú wọn kárí gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn oníkálukú ọlọ́run bá wa ṣe dáadáa fún àfọwà Dí Musti ọlọ́run bá wa ṣe dáadáa fẹ́yìn náà o àfọwà Àkàngbé Hafiz ọlọ́run níjẹ́ kọ́rọ̀ yín dàrú lọ́la la ilaha Munas Dìbú ẹja lónìbú kò ní bàjẹ́ lọ́la la ilaha ibú ò ní dàrú o ọlọ́run dákun yóò ṣíjú àánú wọ ẹnjìníà wa nílé agbára ẹnjìníà Abdulrasheed ọlọ́run dákun bá wa ṣíjú àánú wọ òun náà kó bá wa gbọ́rọ̀ tiẹ̀ náà sẹ́sọ̀ bákan náà àfọ́ àwa Salim Abimbola Angola ọlọ́run bá wa ṣíjú àánú wọ yìí lọ́la la ilaha illallah ọlọ́run bá wa jó rí bẹ́ẹ̀ náà salamu alaykum sódà pé ipò kan tó wà mẹ́ Salim Abimbola wa aleykum salam ẹ dákun bisimilayi adifẹ kú lórí ètò so ọlọmọba aṣíjú àná wa orí kìnkìn yín náà ni o. jazakumullahu khairu baba. adúpẹ́ fún yín adúpẹ́ bẹ́ẹ̀ yín tọ́ wa sọ́nà o. ustaz ẹ jọ̀ọ́ ní tẹ́wọ́n kọ́ ẹ̀rẹ̀ níjẹ̀ níjẹ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ fún wa pé ọ̀rọ̀ yìí ó ẹni máa bá wa dọ̀rọ̀ yìí o a ní tìrà àtògbò. orí yẹn ló lè mi fẹ́ kẹ́ bá wa sọ fún wa. ẹ máa kọ́ fún wọn tó lè ní wọn fẹ́ ṣe nǹkan kan ọ̀lẹ ni wọ́n wọn tó bàbá ti sọ lọ́fẹ́ jókòó lé ibú tèmi àsọ pé kíní kan wọn fẹ́ gbọ́ ìsáàkì kankan mọ́ wọn yóò jókòó kọ́ bàbá ibú tèmi à kọ́ máa gbé sáwọ́dí lọ́fẹ́. ẹ má dábúrò ẹni ọlọ́run àwọn sọ́tẹ́jì tí fọlọ́run ṣọ́ lò tó fi padà sọ́dọ̀ Saheed Shittu òun àbúrò ẹni ọfọ ilé bí kó máa dọ́gbọ́n yìí kó máa dọ́gbọ́n bu kó máa dọ́gbọ́n yìí kó máa dọ́gbọ́n bu ìyá lè fà á gbọ́ra padà nǹkan tí fọlọ́run ṣọ́ lò fi wọlé padà sọ́dọ̀ ẹ̀ nìyẹn ẹ má dá ọlọ́run alábòsí wọn. lágbára náà 20,000 látọ̀dọ̀ tèmi fún lẹ́kṣọ̀ alẹ́ yìí o. kẹ́kọ̀ọ́ fi ṣe kẹ́kí túnú àwọn lágbára náà máa sẹ́ǹdẹ̀ sí i náà. ọlọ́run bá wa ṣe dáadáa fún yín àdúrà tí yín náà gbà ọlọ́run ní dọ̀rọ̀ yín rú la ilaha illallah àfọwọ́ aláàjì ìyá àmúre ló pé ọ̀rọ̀ yóò ní dàrú o ọlọ́run bá a ṣe dáadáa fún wa eléyìí náà ó yẹ ká fi eléyìí náà ká fi ṣàdúrà torí pé Ramadan ń lọ báyìí ọlọ́run dákun mọ́ ṣe ní tìkú fún wa o ọlọ́run dákun mọ́ ṣe ní dàrún fún wa o ọlọ́run dákun gbogbo ń tá dáwọ́lé ń bẹ̀ tó yọrí sí dáadáa ọlọ́run má padà jó dàrú èyí tá a ṣe ń retí pé kó yọrí sí dáadáa ọlọ́run dákun bá wa jó yọrí sí dáadáa lọ́la la ilaha illallah gbogbo wa tá a wà lórí ètò láì àtàwọn tá a rí dárúkọ àtàwọn tá a rí dárúkọ ọlọ́run bá wa ṣíjú àánú wo ní kálukú wa àwa tá a ṣí ẹ àtàwa tá a ṣí ẹ ọlọ́run dákun ṣí ẹ òre fún ní kálukú wa àwa tá a lọ́fù àtàwa tá a láìkì àtàwa tá a láìkì àtàwa tá a lọ́fù gbogbo àṣeyọrí wa ọlọ́run má jẹ́ ó dò fún mọ́ wa lọ́wọ́ lọ́la la ilaha illallah wọlá pé islam kan dà wá pọ̀ la ilaha illallah ò dà wá pọ̀ muhammadu rasulullah náà dà wá pọ̀ ìrun wákàtí márùn lájọ́ ń kí gbogbo ẹni tó ń jẹ́ mùsùlùmí nù wa ọlọ́run bá wa ṣíjú àánú wa ọlọ́run dákun ṣí ẹ̀mí wa lẹ́yọ̀kan ọlọ́run jẹ́ á fẹ́ràn ara wa ọlọ́run dákun àárín wa ọlọ́run má jẹ́ ó dàrú ọlọ́run jẹ́ kọ́rọ̀ yé wa ọlọ́run ṣàánú fún wa kó ràn wá lọ́wọ́ èyí tá à ń fẹ́ àwa tá a ti rí ìwé gbèlú ọlọ́run dákun má gbà lọ́wọ́ wa àwa tá a tí ì ní ọlọ́run tí ó bọ́ sí wa lọ́wọ́ ẹrú ọlọ́run kan jò ní tó fún wa lówó ń jò ní ó ní ìwé gbèlú ṣáà lòun ń fẹ́ ọlọ́run dákun wọlé oṣù Ramadan àtàlùbáríkà Laylatul Qadr olúwa ọlọ́run dákun jó tẹ àfa wa náà lọ́wọ́ kó bá wa ṣíjú àánú wò wọn kárí gbogbo àwọn tí wọ́n tún ṣàdéhùn fún wa náà lórí ọ̀rọ̀ kámẹ́rà ọlọ́run bá wa ṣíjú àánú wò wọn o bá a gbọ́dọ̀ tí wọ́n sẹ́sọ ọba tí máa bòyàn láṣìírí ọlọ́run bá wa bò wọ́n owó tí ò ní bá òṣì pàdé ní kọ́lọ́run bá wa fún ní kálukú wa àlàáfíà tí ò ní bá wàhálà pàdé ọlọ́run dákun bá wa ṣe fún wa ìdẹ̀ra tí ò ní nínira nú ọlọ́run dákun ṣe fẹ́nìkan kan wa àgbéga tí ò ní jẹ́ kéèyàn jábọ́ láéláé ní kọ́lọ́run ṣe fún ní kálukú wa lọ́la la ilaha illallah àti ń jẹ́yàn àìní jẹ́yàn mọ́ ọlọ́run má fi sínú ọ̀rọ̀ wa àwa tá a ti ń rówó náà àìní rí náà mọ́ ọlọ́run má fi sínú ọ̀rọ̀ wa àwa tá a ti máa rí ọlọ́run dákun bò wá láṣìírí lọ́nà yanu ọlọ́run dákun ṣe bẹ́ẹ̀ fún wa kó ràn wá lọ àwa tá a ti wá bímọ mọ́ fi wọn pa wá lẹ́kún mọ́ fi wọn bà wá nú jẹ́ àwa tá à ń wojú ọlọ́run dákun nínú ọdún yìí ọlọ́run dákun dá wa lóhùn tí ó bá fi dọ́dún tó ń bọ̀ ọlọ́run já máa dúpẹ́ bẹ́ẹ̀ ni kọ́lọ́run bá wa ṣe dọ́là la ilaha gbogbo àwa náà tá a wá pè lónìí tá a wọlé ọlọ́run bá wa ṣíjú àánú wò wá o àwa tá a wọlé ọlọ́run bá wa ṣe dáadáa fún oníkálukú wa náà àfáwà sídọ̀f ọlábẹ̀fẹ́ ọlọ́run bá mi ṣíjú àánú wò yín o babalọ́lá bọ́lá dex fatai ọlọ́run bá mi ṣe dáadáa fún yín o adékúnlé ọlọ́run bá mi ṣe dáadáa fún yín o sàlàkọ́ mukhtar jùwọ́n ọlọ́run oníjó bàjẹ́ o adéfábí ibrahim akóredé ọlọ́run bá mi gbàdúrà yín o akínfàgbèmí ọlọ́run oníjẹ́ kọ́rọ̀ yín dàrú o ọlọ́run bá wa ṣe dáadáa fún wa o gbogbo wa tá wà ń lo òyìnbó ọ̀rọ̀ oníkálukú ò ní dàrú kòtó ló gbé wa débi tá a wà yẹn ọlọ́run dákun má jẹ́ abá kòtó bọ̀ o àwa tá a wá wà lé náà ọlọ́run dákun má jẹ́ kí lè dàrú mọ́ wa lọ́wọ́ o gbogbo orí tá à ń retí lọ́dọ̀ ọlọ́run jẹ́ ó tẹ̀ wá lọ́wọ́ kó dé yìí tá àárọ̀ kẹ́hìn ọlọ́run dákun kó ṣe fún wa la ilaha illallah àfáwà jìnnàdù aginede ọlọ́run bá mi ṣíjú àánú wò yín má jẹ́ kọ́rọ̀ yín dàrú la ilaha illallah bi haqi ya awwal al-awwalina wa ya akhir al-akhirina ya dhal quwwati al-matin ya rahim al-masakin wa ya rahman rahimin al-fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ولا حول ولا قوة إلا بالله إلينا لا ما في شيء لو كلهم كوشي جوانو وكوشي لا دموا lọ́gbẹ̀yìn bàbá tó ti gbẹ̀hún tó dáadáa kí láyé fẹ́ pé àwọn tí ó dá nǹkan mọ̀ ò bá gbàjọba. Ádámù Ádámù Àlí lórí Ádámù Ádámù Àlí lórí. Ṣẹ̀ṣẹ̀ tún ní kọ́ máa gbẹ̀yìn ẹ̀yà rẹ̀ ṣẹ̀fẹ̀lẹ̀ òrà nàbì tọmọ ẹ̀ tún jíṣẹ́ ìwẹ̀ dání ká pẹ́ gan ká ṣe lára kò bá já sí pọ́ọ́rọ́.